Mo yin Olúwa lógo orúkọ Jésù Kristi láti inú ọkàn rẹ wá dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn ẹni tó fún èmi àti ẹ lórí ọ̀fẹ́ láti lè jẹ́ àlàyé ọkàn lọ́jọ́ tòní láti lè yìn àti láti lè gbéga pàápàá jùlọ láti tún lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní àkọ́tún láti lè jẹ́ ọ̀kan lára àwọn tí ó tún gba ìre tuntun mìíràn lọ́dọ̀ rẹ̀ ẹni tí ó tún gba agbára ọ̀tun mìíràn lọ́dọ̀ rẹ̀ ẹni tí ó tún ní àní àsọtẹ́lẹ̀ tún sínú ayé rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wá àní fún ìdàgbàsókè àbí tẹ̀síwájú rẹ̀ nínú ìrìnàjò ayé rẹ̀ dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mo sọ wípé ṣe mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ mo sọ wípé ṣe nítorí pé ìwọ àníwọ nìkan ṣoṣo ló yẹ láti mọ ìyìn gba ọpẹ́ àti ìyìn mi èmi mọ rírò rẹ nínú ayé mi ìwọ ọba tó ṣe aláàbò lórí ayé mi nígbà gbogbo ọba tó ń pa mí nígbà gbogbo ìwọ ọba tó kà mí yẹ nígbà gbogbo àìkọ́kọ́ lára àwọn alààyè tọ́tọ́ yẹ láti mọ wà níwájú rẹ bí mo ṣe jẹ́ aláìsàn àtàláìpẹ́ àtàláìmọ̀ tó Olúwa ọmọ ṣé o bàbá gba ọpẹ́ àti ìyìn mi Ọlọ́run lógo jùlọ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ àríbẹ́ mi ṣe jẹ́ aláìsàn tó aláìjòlódodo tó ṣùgbọ́n ìwọ fi àánú àti ìrọ̀fẹ́ mi ká mi kún ọ̀kan lára àwọn olódodo Olúwa ògo ni forúkọ rẹ mo yìn ọ́ o Olúwa fún àǹfààní tó tún fún mi láti lè wà níwájú rẹ àní gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ rẹ àní gẹ́gẹ́ bí ojúlówó ọmọ rẹ àtàjogún rẹ èyí láti súre fún mi ní ọ̀tun àní láti bùkún ayé mi ní ọ̀tun láti gbé mi lóní ọ̀tun láti fi ìdí òtún àtòdodo rẹ múlẹ̀ nínú ayé mi ní ọ̀tun láti mú kí ìrìn àjò ayé mi kó túbọ̀ lógo kó túbọ̀ dára kó túbọ̀ bọ́ ṣoṣo bó ṣoṣo rere lọ kó túbọ̀ gbilẹ̀ fún rẹ bó ṣe gbilẹ̀ láti mú kí ẹ̀yà ayé mi kó túbọ̀ kún fún ìyanu ayọ̀ ìyanu ògo ara rere tó lógo jọ bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi ológo jọ ọmọ ṣe gba ọpẹ́ àti ìbẹ̀rẹ̀ àtọkùn ní ọ̀tún pé ṣe gba ọpẹ́ àti ìyìn mi ní gbogbo ọ̀dẹ̀ mi yàn ọ́ àní gbogbo ọ̀dẹ̀ mo gbórúkọ rẹ̀ ní gbogbo ọ̀dẹ̀ mo fọpẹ́ fọ ọ ní gbogbo ọ̀dẹ̀ mo kan sára sí ọ mo sọ pé o ṣé ayé rẹ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn títí ayé rẹ mi ò mọ yin orúkọ lógo tí bí ọmọ gbórúkọ rẹ̀ ètò pé bí rẹ kò ṣe Ọlọ́run àjọlọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo yìí fún orúkọ rẹ̀ fún gbogbo àyà tí ó tún dá ní òrìn bàbá ọmọ ẹ̀mí náà àyà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń kà nínú ìwé Léfítíkù orí 4:30 a kà ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 4 lẹ́yìn rẹ̀ a wá lọ ka ẹsẹ̀ 11 àti 12 rẹ̀ ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 12 gangan àbí kí sọ pé dé 13 ṣùgbọ́n fáfàní wípé àkókò sì fún láti lè ka gbogbo ẹ̀ so a ka ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 4 lẹ́yìn rẹ̀ a lọ bọ́ sí ẹsẹ̀ 11 àti 12 rẹ̀ Léfítíkù orí 26 ẹsẹ̀ 1-4 àti lẹ́yìn rẹ̀ a lọ bọ́ sí ẹsẹ̀ 11 àti 12 so nǹkan náà lọ́rùn. ẹ̀yin kò gbọ́dọ̀ yá òrìṣà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbé ère tàbí ọ̀wọ́n kan dìde nàró fún ara yín bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbé ère òkúta gbígbẹ kalẹ̀ ní ilẹ̀ yín láti tẹríba fún nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín kí ẹ̀yin máa pa ọjọ́ ìsinmi mi mọ́ kí ẹ sì máa bọ̀wọ̀ fún ibi mímọ́ mi èmi ni Olúwa bí ẹ̀yin bá rìn nínú ìlànà mi tí ẹ sì ń pa òfin mi mọ́ tí ẹ sì ń ṣe wọ́n nígbà náà ni èmi yóò fún yín ní òjò ní àkókò rẹ̀ ilẹ̀ yóò sì máa mú ìbísí rẹ̀ wá igi oko yóò sì máa so èso wọn ẹsẹ̀ 11 àti 12 èmi ó sì gbé ibùgbé mi kalẹ̀ láàrin yín ọkàn mi kì yóò sì kórìíra yín èmi ó sì máa rìn láàrin yín èmi ó sì máa ṣe Ọlọ́run yín ẹ̀yin ó sì máa ṣe ènìyàn mi. orí ọ̀rọ̀ wa tá à ń gbé yẹ̀wò fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí Ọlọ́run ọ̀rọ̀ fi ìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí ti Kristi Jésù Kristi. Ọlọ́run ọkọ̀ láti fi ìdí òtítọ́ àtòdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé àwọn àyànfẹ́. Ọlọ́run ọkọ̀ láti fi ìdí òtítọ́ àtòdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ́. Kìkìdá wípé kí ẹnì kọ̀ọ̀kan wá láti rí wípé òun gba Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. Òmíràn tó dàbí rẹ̀
kí ni ohun tí Ọlọ́run fẹ́ àti ohun tí Ọlọ́run ò fẹ́, kí kálukú kó rí wípé òun ṣe ohun tí Ọlọ́run fẹ́, ó sì tako jìnnà lòdì sí ohun tí Ọlọ́run kò fẹ́ pẹ̀lú. Nínú àwọn àṣẹ àti òfin àti ìlànà tí Ọlọ́run là sílẹ̀ tó sọ pé òun ò fẹ́, òun àbí tàti tó fẹ́ òun lélẹ́yìí. Òun di wípé kí ni mọ́ ṣe yà sọ́tún àbí sósì láti tọ̀ Ọlọ́run mìíràn lọ àbí gbẹ́kẹ̀lé wọn àbí sìn wọn. Tàbá kíyèsí òun náà ló tún tẹnumọ́ nígbà wípé ẹ̀yin kò gbọ́dọ̀ yá òrìṣà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbé ère tàbí ọ̀wọ́n kan dìde nàró fún ara yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbé ère òkúta gbígbẹ kalẹ̀ ní ilẹ̀ yín láti tẹríba fún, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín. Yẹn pé rí wípé lẹ́yìn Ọlọ́run yìí kò sí ohun kan mìíràn èyí tí ò ń tẹríba fún, tó ń bọ̀wọ̀ fún, tó sì ń sìn, tó sì gbójúlé, tó sì gbẹ́kẹ̀lé. Nípa ṣíṣe léyìí ó rí wípé kí ni kò sí ọ̀rọ̀ ìníyọ́lẹ́nu àbí ìnira kankan tàbí ṣùgbọ́n kankan mọ́. Ojoojúmọ́ lọ́lọ́mọ fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀, láti mọ mú gbogbo ìlérí àti májẹ̀mú tó ti sọ, láti mọ mú wá sí ìmúṣẹ nínú ayé rẹ̀, láti mọ fi àtítóbi àtagbára rẹ̀ hàn nígbà gbogbo nínú ayé rẹ̀. Yẹn pé nígbà tó bá ń ṣe gẹ́gẹ́ bí ó ṣe wí, ìgbà yìí ló tó jẹ́ tó yẹ pé kí ni ó lè mọ fi ìgboyà sọ wípé Ọlọ́run yìí Ọlọ́run tó dára ni, Ọlọ́run yìí Ọlọ́run títọ́ ni, Ọlọ́run ní májẹ̀mú ayọ̀ ni, kì í da májẹ̀mú rẹ̀, kì í dalẹ̀ lábẹ́ bó ti wù kí ó rí. Lóòótọ́ àti lódodo ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kí ni àdìsẹ́ èmi kì yóò pa ọ́ tì, èmi kì yóò kọ̀, èmi kì yóò ta ọ́ nù lábẹ́ bó ti wù kí ó rí. Èmi wá pẹ̀lú rẹ láti máa ràn lọ́wọ́ nígbà gbogbo, ní ọjọ́ gbogbo, níbi gbogbo, ní ipò kíbo ìjọba ìyókù kò lè wà. Tó bá rí láàrin iná, èmi wá pẹ̀lú rẹ. Tó bá rí láàrin agbálúgbú omi, èmi wá pẹ̀lú rẹ. Tó bá dárí àwọn ẹ̀gún, èmi wá pẹ̀lú rẹ. Ètò túmọ̀ sí pé iná kò lè ran irun rẹ débi pé yóò ràn wọ́ gangan fúnra rẹ. Fún ẹ̀rí dájú àti rí àrídájú nínú ìgbé ayé Mísákì, Sákì àti Abẹ́dínígò, ẹ wo ìlọ́po agbára tá a fi fún idán ìtàlọ́ jù wọ́n sí, ṣùgbọ́n nígbà tí wọ́n tá jù wọ́n sínú náà yẹn, a rí wípé kí ni àwọn wọ̀nyí wọ́n tún yan fada, wọ́n tún tayò ni, wọ́n tún ṣeré pa, àní wọ́n tún takò ọ̀rọ̀ sọ láàrin ara wọn nínú ìfàjì. Ìjẹ́ dípò kí iná ọmọ jó wọn lára, ó tún tutù mọ́ wọn lára ni, bẹ́ẹ̀ni tó wà nínú AC àbí ohun tó tún ju AC lọ. Kò wá sí pé wọ́n tún wà tí wọ́n tún àtúntò wọn nìkan, wọ́n tún sọ pé ni Ọlọ́run fúnra ẹ̀ tún darapọ̀ mọ́ wọn nínú náà. Ìjẹ́ pé wọ́n tún fi ọ̀rọ̀ tùnú, ọ̀rọ̀ ìmúlọ́kànlé, ó tún fi bá wọn sọ láti sọ fún, láti jẹ́ kó di mọ̀ fún wọn pé kí ni òun sì wà pẹ̀lú wọn ní ipòkípò tí wọ́n bá wà. Ẹ wo àwọn tí wọ́n lọ jù wọ́n sí, tí wọ́n lọ jù Mísákì, Sákì àti Abẹ́dínígò sínú náà, òru náà lásán lọ́mọ pa wọ́n rùn. Kí ni ìdí? Ọlọ́run fi jẹ́ òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé wọn, nítorí pé kí ni wọ́n kọ̀ láti tẹríba fún ohun mìíràn tó yàtọ̀ sí Ọlọ́run alààyè, ẹni tó dọ̀run àti ayé. Ó ní bí wọ́n bá láàrin ẹ̀gún kì yóò kọ́ lásọ débi pé yóò yọ ọ́ lára, nítorí pé òun wà pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni láàrin agbálúgbú omi, a lè rí àpẹẹrẹ ẹ̀gún wípé kò ní kọ́ lásọ tí à ń bá rìn láàrin ẹ̀gún, nítorí pé òun wà pẹ̀lú ènìyàn nínú ìgbé ayé Dávidi. Ẹ jẹ́ ká wò ó bí ìlépa àti ipa Dávidi Sọ́ọ̀lù ṣe lágbára tó. Ẹ jẹ́ ká wò ó Dávidi nínú igbó níbi tí pé ń ṣọ́ àwọn àgùntàn bàbá rẹ̀. Òun nìkan ni. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn kìnnìún, àwọn ẹranko olóró tí wọ́n wà níbẹ̀, ṣùgbọ́n ọ̀kan kò ní pàtàgbára àti ṣe léṣe. Bí Sọ́ọ̀lù sì lo gbogbo pàtàgbára láti mú Dávidi, a rí pé kò sí kíni, kò ní àǹfààní àti rere mú, ṣùgbọ́n ọmọyẹgbà ni Sọ́ọ̀lù ọbọ̀ sọ̀rọ̀ Dávidi, ṣùgbọ́n tí Dávidi kọ̀ láti fọwọ́ kàn, nítorí pé ó jẹ́ dàmí rúru Ọlọ́run. Èyí fi ń dá wa lójú wípé kíni nígbà tá a bá rìnrìn àrẹ̀gùn, Ọlọ́run fìdí òtítọ́ rẹ̀ múlẹ̀ tí àwa náà bá jẹ́ ẹni tó ṣe kíni, tó ń gbọ́, tó gbà, tó sì ṣe gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà rẹ̀ nínú ayé wa. So àti fìdí òtítọ́ rẹ̀ múlẹ̀ nínú ayé wa yẹn nǹkan kékeré ni, kì í ṣe kan tó le. Nípa wípé tí o bá rí láàrin agbálúgbú omi kì yóò bù ọ́ mọ́lẹ̀, nítorí pé mo wà pẹ̀lú rẹ̀. Àti rí eléyìí nǹkan pọ̀nbélé nínú ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì nígbà tó lọ mú wọn jáde kúrò ní ilẹ̀ Egypt lóko ẹrú. Ó pín òkú pa níyà, àtọ̀tún àtòsì wọ́n dó bí ògiri. Ilẹ̀ gbígbẹ wà, kò wá sí pé ó tún wá wádìí kan, ó tún wá sókè láti lè fi rọ̀ wọ́n lọ́rùn, láti lè rìn kọjá. Ilẹ̀ wa tẹ́jú bí títí ọlọ́dà express. Títí àwọn ọmọ Ísírẹ́lì fi kọjá tán, ọ̀hún omi yẹn dúró lọ́tún lósì bí ògiri ni. Nítorí pé ó wà pẹ̀lú wọn, ó fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé wọn.
ẹ wá gbọ́ ohun tó wí bẹ̀ láti ẹsẹ̀ kẹrin lọ sísàlẹ̀ títí tó fi dé ẹsẹ̀ tó parí rẹ̀ àbí kí n sọ pé ẹsẹ̀ ìkọkànlá ẹsẹ̀ kejìlá rẹ̀. Ó ní nígbà náà ó tún sọ nípa pípa ọjọ́ ìsinmi mọ́. Nígbà tí a ká mọ̀ pé ọjọ́ ìsinmi mọ́ èyí ṣe pàtàkì, èyí dà àwọn ọjọ́ ìsinmi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń rí gẹ́gẹ́ bí ọjọ́ fàájì, ọjọ́ ẹ̀yẹ. Èyí máa ń fà tó yẹ pé a mọ̀ iye ọ̀pọ̀lọpọ̀ òdì táwọn èèyàn máa fi sí ọjọ́ ìsinmi, èmi náà máa ń kọ̀ láti lọ láì jẹ́ pé mo bá ṣetán níwájú Ọlọ́run. Tí mo bá ṣetán níwájú Ọlọ́run náà, tí ìbá tètè ṣetán tọ́jọ́ bá ti lọ, ó túmọ̀ sí pé èmi ò ní kan sí pẹ̀lú òde lílọ mọ́ níjọ́ yẹn nìyẹn. Ètí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn táwọn ìfihàn bá mi jáde pé èmi sábà lọ sóde nígbà tó lè bá ń bẹ lọ́jọ́ ìsinmi. Ẹ̀yin fòde sójọ́ ìsinmi ọjọ́ Olúwa ni. Ó ní ẹ̀ka rántí ọjọ́ ìsinmi láti àsìmọ́ kásìmọ́ pamọ́. So láti wà níwájú Ọlọ́run lọ́jọ́ ìsinmi wà fún. So gbogbo bí kíbi yóò tí ì bá lọ, ó dìgbà tí mo bá ṣetán níwájú Ọlọ́run. So ó ní kíni, ó ní kájẹ́ni tí kájẹ́ni tí ó ń pa ọjọ́ ìsinmi mọ́. Kì í ṣe kájẹ́ni tó ń pa ọjọ́ ìsinmi mọ́ nìkan, ṣùgbọ́n ká tún yọ ajẹ́ni tó ń ṣe kíni tí ó ń bù sí ọjọ́ ìsinmi mọ́. Fi ẹ̀yin tí a kájẹ́ni tó tún fi ọ̀wọ̀ kí ẹ̀yin bọ̀wọ̀ fún ibi mímọ́ mi. Ibo ni ibi mímọ́ rẹ̀? Ibi kórajọpọ̀ àwọn ọmọ Ọlọ́run. Ibo ni ibi mímọ́ rẹ̀? Òun ni àgọ́ ara wa. A gbọ́dọ̀ mọ fi ọ̀wọ̀ fún nígbà gbogbo láti mọ rí wípé kíni gbogbo ibi tí a bá ti pè ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, ara wa ń balẹ̀ nínú sìn, nínú pàgọ́, nínú àdúrà, nínú ìsọjí, níbikíbi tá a bá wà ká mọ̀ rí pé ara wa ń balẹ̀. Lẹ́yìn rẹ̀ à ń ṣe bẹ̀ ní à ń tọ́jú bẹ̀ dáradára, à mú kí ìlọsíwájú àti ìmọ́tótó àlàáfíà kó máa wà nígbà gbogbo níbẹ̀. Àgọ́ ara wa àmọ́ lò nílòkulò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkókò sì fún wa, sọ ẹ jẹ́ ká mú ní pépépé. Ohun mìíràn ò ní bí ẹ̀yin bá rìn nínú ìlànà mi tí ẹ sì ń pa òfin mi mọ́, tí ẹ sì ń ṣe wọ́n, nígbà náà ni èmi yóò fún yín ní òjò ní àkókò rẹ̀, ilẹ̀ yóò sì máa mú ìbísí rẹ̀ wá, igi oko yóò sì máa so èso. Kọ̀tàn síbẹ̀ o, tàbá kà lọ sálẹ̀, a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ nípa àwọn ìlérí àti májẹ̀mú rẹ̀ tí ó ṣe fún gbogbo ẹni tó bá ti jẹ́ àwọn tí wọ́n pa òfin àti àṣẹ ìlànà rẹ̀ mọ́. Ìyẹn pé gbogbo tó sọ kò sí èrò kankan nínú rẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ bí kò sí pé ire, ayọ̀, àlàáfíà, ìbùkún, ìgbéga, àṣírí ayọ̀ àti ìṣelógo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ẹsẹ̀ ibi títí tó fi dé ẹsẹ̀ ìkẹbẹ̀rẹ̀ sí pé ẹsẹ̀ ìkẹwàá rẹ̀ mọ́ àmú láti ẹsẹ̀ kọkànlá sọ pé èmi ó sì gbé yín, èmi ó sì máa gbé ibùgbé mi kalẹ̀ láàrin yín, ọkàn mi kì yóò sì kórìíra yín. Èmi ó sì máa rìn láàrin yín, èmi ó sì máa ṣe Ọlọ́run yín, ẹ̀yin ó sì máa ṣe ènìyàn mi. Òun ó gbé ibùgbé rẹ̀ kalẹ̀ ní àárín mi, nínú ayé mi, nínú ilé mi, nínú iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni òun ó máa gbé láàrin mi, èmi ó sì máa jẹ́ ènìyàn rẹ̀, òun ó sì máa jẹ́ Ọlọ́run mi. Bẹ́ẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan tí wọ́n bá jẹ́ ẹni tó ń ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀, yàtọ̀ sí gbogbo àwọn ìbùkún tó ti sọ, gbogbo àwọn ire tó ti ní yọ́ tẹ̀ mí lọ́wọ́, ìjẹ́ pé àǹfààní ó sì fún wa láti lè ka gbogbo ẹ̀. A rí wípé kíni, ó ní òun ó tún gbé ibùgbé rẹ̀ kalẹ̀ sí àárín mi, sínú ayé mi, sínú ilé mi, sínú iṣẹ́ mi, sí ohun gbogbo tí sì tẹ̀ ní pátápátá. Bẹ́ẹ̀ ni òun ó máa bá mi gbé, òun wá tún wá ṣe kíni, òun wá tún wá jẹ́ Ọlọ́run fún mi, èmi ó sì máa jẹ́ ènìyàn rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi. So fún ìdí èyí, láti mú kí Ọlọ́run kó fìdí òtítọ́ àtòdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, ohun tó yẹ ká ṣe, mo rò pé ẹnì kọ̀ọ̀kan wá ti mọ̀, òun náà ni pé ká má ṣe yà sọ́tún sósì láti tọ̀ Ọlọ́run mìíràn láti mọ̀ sí wọn. Ká má ṣe gbé ohunkóhun kan kalẹ̀ ètí a rí pé kíni a mọ̀ pé ní Ọlọ́run. Ká sì rí wípé ohun gbogbo tá a bá ní à ń lò fún ògo Ọlọ́run. Ohun tó dàbí rẹ̀ ni pé ká mọ rántí ọjọ́ Olúwa láti mọ yà sí mímọ́. Ká sì mọ jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé mọ́, tó ń ṣe déédéé, tó sì ń jẹ́ ẹni tó ń ṣe ọjọ́ Olúwa, tó ń ṣe ní mímọ́, tó sì ń fi ọ̀wọ̀ fún Ọlọ́run níbi mímọ́ rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo. A rí wípé ojoojúmọ́ lọ́lọ́mọ fi ìdí òtítọ́ àtòdodo rẹ̀ múlẹ̀ nínú ayé wa. Agbára láti mọ gbé nínú ìfẹ́ rẹ̀, láti mọ yẹjọ́ sínsín mọ́, láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà Ọlọ́run aláyè. Ọlọ́run gbowó ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ àtàánú tí mo tún rí gbà ní ọjọ́ tòní, láti lè mọ àwọn ìgbésẹ̀ tọ́tọ́ àti ọyẹ fún mi láti gbé, ìtí ọ̀rọ̀ rẹ yóò fi mọ́ fìdí múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ àti ní òdodo,
táyé yóò sì mọ ayé mi yóò sì mọ kún fún ìyanu àti ìgbéga rẹ. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣé. Ọlọ́run ìfẹ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣé. Èyí fúnfẹ́ láti ìwọ fẹ́ mi tó tún fún mi ní àǹfààní àti oore ọ̀fẹ́ mìíràn, àyè láti lè gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ, láti lè jẹ́ kí èmi ó ṣe, àyè láti lè mọ àní kí lóhun tó tọ́ fún mi láti ṣe àti ohun tó yẹ fún mi láti ṣe, láti lè mọ ohun kí ọ̀rọ̀ rẹ kó lè mọ fìdí múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ àti ní òdodo nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Ògo ni fún orúkọ rẹ Bàbá, Ọmọ, Ẹ̀mí mímọ́. Gba ọpẹ́ àti ìyìn mi. Ayérayé mo sọ wípé o ṣé, gba ọpẹ́ àti ìyìn. Ológo jùlọ mo sọ wípé o ṣé, gba ọpẹ́ àti ìyìn. Ìbẹ̀rẹ̀ àti òpin mo sọ wípé o ṣé, gba ọpẹ́ àti ìyìn. Àwímáyẹ̀wò mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ. Ọmọ ṣé Olúwa, ọmọ ṣé, ológo jùlọ ọmọ ṣé. Títí lèmi ọmọ yìnyín o Olúwa, fáǹfààní mìíràn tó tún fún mi láti lè mọ òtítọ́ àti òdodo rẹ, àìnípa ohun tó yẹ kí ṣàtìgbésí tó yẹ kí n gbé, láti lè mọ mú kí ọ̀rọ̀ rẹ ìtísọ̀rọ̀ tó òdodo rìn kó lè mọ fìdí múlẹ̀ nínú ayé mi nígbà gbogbo, èyí tí ayé mi ó sì mọ kún fún ìyanu àti ìgbéga àti eré ayọ̀ lójoojúmọ́. Òṣìṣẹ́ ọba àwọn ọba, Olúwa àwọn Ọlọ́run ayọ̀ bàbá àti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọ̀rọ̀ rẹ iyebíye èyí tó tún fi pọ̀ mi tó tún fi kọ́ mi ní òwúrọ̀ yìí, láti lè mú kí ẹsẹ̀ mi kó lè dúró lójú ọ̀nà rẹ, láti mọ rìn lójú ọ̀nà rẹ, àbí láti lè ní okun àtagbára láti lè dúró ẹsẹ̀ mi níwájú rẹ nígbà gbogbo, láti mọ lè ṣìṣe àbí láti mọ lè sọnù níwájú rẹ, láti mọ tọlọ́run mìíràn àbí ohunkóhun kan mìíràn, láti lọ mọ tẹríba fún wọn, láti mọ bọ̀wọ̀ fún ọjọ́ ìsinmi àti láti mọ ya ibi mímọ́ rẹ sí mímọ́ ní ojoojúmọ́. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ẹ̀kọ́ rẹ iyebíye tó tún fún mi ní àǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ yìí, èyí tó tún fi kọ́ mi ní òwúrọ̀ yìí, láti fi ṣí mi níyè, àyè láti fi sọ mi dálágbára nínú rẹ, àyè láti lè dúró lórí ẹsẹ̀ mi pẹ̀lú gbogbo agbára tó fi jọ́nà ní ọ̀tun, àyè láti lè mọ wà lójú ọ̀nà rẹ nígbà gbogbo ọjọ́ ayé mi, èyí tí èmi ò fi ní sọnù, àyè kúrò nínú ìfẹ́ rẹ, nínú àṣẹ níwájú rẹ, àyè láti mọ tọ ohunkóhun kan lọ, àyè láti lọ mọ bọ́ni bọ́, láti mọ tẹríba fún, láti mọ bọ wọn, láti lè gbé ohunkóhun kan kalẹ̀, àyè láti fi ṣe agbára àbí ìgbẹ́kẹ̀, àyè láti mọ bọ́, láti mọ tẹ̀ wọ́n, àbí kò sí pé ìwọ Ọlọ́run nìkan ṣoṣo. Bàbá ọmọ ṣe ológo jùlọ, gba ọpẹ́ àti ìyìn mi. Èmi yàn ológo Bàbá, Ọmọ, Ẹ̀mí mímọ́. Ẹ̀yin fún oore láì wọ̀nyí tí wọ́n ṣe nínú ayé mi, àní fún ìdí ọ̀rọ̀ rẹ tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi nígbà gbogbo, àní ọ̀rọ̀ tó ọ̀rọ̀ dodo rẹ ni, àní láti mọ sọ mi dálágbára nínú rẹ, àní láti mọ wà níwájú rẹ, àní láti mọ jálágbára, láti mọ dólórí ẹsẹ̀ mi ní ọ̀tún ní ojoojúmọ́, àní láti mọ wà níwájú rẹ nígbà gbogbo, àní láti mọ rìn nínú ìlànà rẹ, èyí jẹ́ pé kì yóò so ohunkóhun kan èyí tí ó lè mú mi kò níwájú rẹ, èyí jẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo, àníṣe èmi yóò sì mọ rìn jálágbára nínú rẹ, àyè tí òtítọ́ àti òdodo rẹ yóò sì mọ fìdí múlẹ̀ nínú ayé mi, ayé mi yóò sì mọ kún fún ìyanu ògo láti wàá tẹ Bàbá wọ́n mọ̀ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Àjùlọ mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi, ẹrù jẹ mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo, ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ. Mo sọ pé kábíyèsí rẹ ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, Ọlọ́run àwọn olúwa. Gba ọpẹ́, Olúwa gba ìyìn. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ẹ̀kọ́ rẹ ibi ètò tó fi kọ́ mi ní òní, láti mú kí ayé mi kó túbọ̀ kún fún ìyanu rẹ ju ti àtẹ̀yìnwá lọ, láti mú kí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ ni àti kó túbọ̀ fìdí múlẹ̀ náà bójú bó ṣe fìdí múlẹ̀ lọ. Ìtọ́ ti yẹ pé kí ni nípasẹ̀ eléyìí ayé mi ò tó mọ ìkorò, ìdààmú, òṣì àti ìnira kankan mọ́, bí kò ṣe pé ẹ̀rí rere ayọ̀ ìtólógo tó ga jùlọ. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo yìn ológo gbogbo orúkọ rẹ ga, mo sọ wípé ṣé ayé rẹ Bàbá gba ọpẹ́ àti ìyìn. Mo yìn ológo gbogbo orúkọ rẹ ga, mo sọ wípé ṣé atóbijọ́ Bàbá gba ọpẹ́ àti ìyìn. Ìbẹ̀rẹ̀ òpin àárín gbogbo orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn. Èyí fún ẹ̀kọ́ rẹ ibi èyí tó tún fi kọ́ mi lóòrùn tó fi gbọ́ mi lóòrùn yìí, láti mú kí ayé mi kó gba ìyanu ayọ̀, àní kó gba agbára ọ̀tun ju àtiwá lọ, àyè láti lapa rere nínú ayé mi, láti mú kí ayé mi kó túbọ̀ kún fún ògo láti wà rẹ̀, pàápàá jùlọ láti lè fi ìdí ètò àtúndọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi pàápàá, èyí tó ti fìdí múlẹ̀ pàápàá láti àkókò ìlọ. Ìjẹ́ pé ìyanu ayọ̀ ló kò mí kò tí mo mọ̀ gbà, ìjẹ́ pé ayé mi túbọ̀ pọ̀ ní ògo láti wà tí ó bẹ̀rẹ̀ agbára rẹ̀. Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ológo jọ mo sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Atóbijọ́ mo sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ìbẹ̀rẹ̀ òpin àárín gbogbo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o, ìtorí pé àìdé pàṣẹ kọ́ rẹ wọ̀nyí, ìwọ ti fi ìdí òtún àtúndọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi. Ayé mi ò túbọ̀ ìkorò, ìnira àti ìdààmú àti òṣì mọ́, bí kò ṣe pé ìtẹ̀síwájú àjàgbàsókè rere. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà àdébìjẹ tó bẹ̀ sí àṣùrẹ̀, tó bẹ̀ sí tayọ, tó bẹ̀ sí rígi, tó bẹ̀ sí gbé fún rere. Ògo ni fún orúkọ rẹ Bàbá, Ọmọ, Ẹ̀mí gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Mo
yìn ọ́ mo dá gbogbo padà sọ́dọ̀ ní orúkọ ti Jésù Kristi bàbá gba ọpẹ́ àti ìyìn mi àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọ̀rọ̀ fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ọgbọ́n ni a kọ́ wípé ẹni tọ́lọ̀ bá dáríjì òun ló rí dáríjì gbà ní tòótọ́. A sì fìdí hàn wípé Ọlọ́run ló ní ìdáríjì lọ́dọ̀. Ìjọ túmọ̀ sí pé kò sí ibòmíràn tó ti gbélé rí ìdáríjì láti gbàdá láre. So tọ́lọ̀ bá fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀, ó túmọ̀ sí pé dandan ni wàá rí ìdáríjì gbà. Àánú wa máa ń fọ̀. Gbogbo àwọn àṣìṣe rẹ̀ yóò wá di ohun ìgbàgbé. Níwọ̀n bá tí ìwọ bá ti jẹ́ ẹni tó ń tẹ̀síwájú, tí ìwọ náà ti pinnu láti jáwọ́ nínú gbogbo tí ń ṣe ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà búburú pátá gbogbo, lójú kọ́ sọ wípé kí ni dẹ́kun àti mọ̀ ṣe ibi, ṣùgbọ́n mọ̀ sa gbogbo àpẹẹrẹ láti mọ̀ tẹ̀síwájú nínú ohun rere ṣíṣe nígbà gbogbo. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọ̀rọ̀ ní orúkọ ti Jésù fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Dárí gbogbo orúkọ ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Nítorí ògo àti ìlógo rẹ̀, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ọ̀rọ̀ ìfi òtítọ́ àti òdodo rẹ̀ ni mo béèrè fún, ẹ̀yà fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní orúkọ Jésù Kristi. Ìwọ Ọlọ́run ọ̀rọ̀, ẹ̀yà fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi. Mo béèrè fún àánú àti oore ọ̀fẹ́ àti orúkọ Jésù Kristi. Bàbá wa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mi di mímọ́. Dárí gbogbo orúkọ ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mi di mímọ́. Àánú ni mo béèrè fún ìjọ pé ìwọ lọ́ba tó di dáríjì lọ́dọ̀ àríkàlẹ̀ mọ́ bẹ̀rù rẹ̀. Ẹ̀yin tí wọ́n bá sì rí dájú tó wọ́n tí wọ́n bá dáríjì òun ní ìdáríjì gbà bójú rẹ̀ láti orí tẹ̀mí mọ́ wa. Ọlọ́run ọ̀rọ̀ yá fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi. Àní gẹ́gẹ́ bá sì fìdí rẹ̀ múlẹ̀, Olúwa bàbá dókòó Jésù wá dáríjì mi, sọ mi di mímọ́ ní orúkọ ti Jésù Kristi. Wá dáríjì mi, sọ mi di mímọ́, tí gbogbo agbára tó fi dán ní orúkọ ti Jésù Kristi. Àní dáríjì mi, sọ mi di mímọ́, àní fún ògo àti ìlógo rẹ̀ sẹ̀ ní orúkọ Jésù. Àti dáríjì mi, sọ mi di mímọ́ ní orúkọ ti Jésù Kristi. Wá dáríjì mi, sọ mi di mímọ́ ní orúkọ Jésù. Ayé mi àní kókó fún ògo àti ìlógo rẹ̀, bàbá dáríjì mi, sọ mi di mímọ́. Àyíká mi kó sì mọ tàn fún ìmọ́lẹ̀ àti fún ògo àti ìlógo rẹ̀, bàbá sọ mi di mímọ́, dáríjì mi ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọ̀rọ̀ fi ìdí òtítọ́ àti ọ̀rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí ti Kristi Jésù Kristi. Ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi wá ṣe fún mi. Gbogbo tí ń ṣe àkọsílẹ̀ bí búburú àdára gbogbo èyíkéyìí òwú tẹ́nikẹ́ni lè kọ́ nípa ti tèmi. Ibi tá a kọ́ sí àtòhun tí wọ́n kọ́ àti ẹni tí wọ́n fi kọ́ àti ẹni tó kọ́ àti ẹni tó bẹni lọ́wọ́ ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n sọ kí gbogbo wọn kí wọ́n di píparẹ́. Kí ni ìdí tí kí ni ọ̀rọ̀ náà tó ń fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ mọ́? Ó ní ẹnikẹ́ni tó bá dá ọ lẹ́bi àbí tó bá yọ ọ lẹ́nu, òun ni yóò rí ìdájọ́ ara rẹ̀, yóò sì gé ara rẹ̀ dànù. Nítorí wípé kí ni Ọlọ́run ti dá ọ láre, ó ti dá mi láre, ó ti ṣe ọ lógo, ó ti ṣe mí náà lógo. Ó ní kò sí ìdálẹ́bi kankan mọ́. Ìdílójó kan sọ wípé kí ni kí a má ṣe pòwe mọ́ wípé àwọn bàbá jésù àkàrà èyí ka àwọn ọmọ. Ọ̀tún gbọ́ tó wí ni, ó ní kẹ́nikẹ́ni kọ́ mọ̀ ṣe yọ mí lẹ́nu mọ́ tó pé mi rà pa kírísì káàkiri ara mi. Sọ ara àwọn ọ̀rọ̀ rẹ̀ tó bọ̀ fi rú ẹni tẹ́nìkan bá wá ń kọ àkọsílẹ̀ bí kan nípa ti tèmi láti mọ rẹ́sùn kà sí mi lọ́rùn, láti mọ yọ mí lẹ́nu, láti mọ yẹn àbí láti mọ yọ ohunkóhun kan tí ń ṣe tèmi lẹ́nu, ó túmọ̀ sí wípé kí ni ó nídìí àti kojú ìbínú Ọlọ́run. So ara ìfìdí òtítọ́ ọ̀dọ̀rọ̀ múlẹ̀ nínú ayé rẹ̀ nù. Lẹ́yìn rẹ̀ ṣé ìrìbọ́ bí ọ̀tún fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run. Gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ka ènìyàn Sátánì ọ̀kọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ ní pàtàkì nínú ayé mi. Ìjà àrí èyí tó ti nípa tó ti kàn mí lára bí ọ̀yà kó jìfà tó ti wò kó sì di bàjẹ́ pátápátá. Bó ti sọ kọjá. Ó ní ìwọ yóò mọ rìn láàrin omi, orí kì yóò bù ọ́ mọ́lẹ̀, ó rìn láàrin ẹ̀gbọ́n egun kò ní kọ́ lára, ó rìn láàrin iná kì yóò jọ lára. Ọ̀gbọ́n nígbà tí tó sọ nínú bẹ́ẹ̀ ṣe pé nínú Deuteronomy 28 ni, ó ní ẹ̀yin kọlù àwọn ọ̀tá yín. Àwọn ọ̀tá yóò mọ sá níwájú yín, wọ́n yọ lọ́nà kan, wọ́n sì sá lọ́nà méjì. Ètò túmọ̀ sí pé gbogbo agbára wọn kò ní já sásán, àtẹ̀pá. Náà yóò mọ jẹ́ títẹ̀pá àtàwọn àti gbogbo agbára wọn. So
ìdí àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí ó mọ̀ fìdí mú àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ fìdí múlẹ̀ nínú ayé rẹ nìyẹn nípa pé gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí ọ̀tá àwọn ẹ̀ka ènìyàn ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pàtàkì lórí ayé mi tàbá wá rí ètò ìtìlẹ̀ pẹ̀lú ó yá kó di fífà tó kù nínú ayé mi kó sì di bẹ́ẹ̀ pátá òmíràn ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run kí ni gbogbo àwọn ohun tó wà nínú ayé mi tí yóò fògo àti fún Ọlọ́run ayọ̀ ó yá fà wọ́n tó ti gbogbo kí gbogbo wọn kó láyé kó ti di jòrò tẹrútẹrú ọkọ̀ọ̀kan gbọ́dọ̀ kù nínú ayé kò tó gbọ́dọ̀ ráì nínú ayé mọ́ nítorí pé tìrẹ lè mí ṣe nítorí pé sọ wípé kí ni ó ní òun fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ nìkan ló kórìíra ló sọ wípé kí ni jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ yí padà sọ́dọ̀ Ọlọ́run ó sì rí pé Ọlọ́run fẹ́ràn rẹ̀ so agbára ẹran ara ò sì ká láti ṣe àtúnṣe yìí ṣùgbọ́n agbára Ọlọ́run ṣe kí ni ọ̀ka ìtọ́gbọ́dọ̀ gbàdúrà yìí ni pé Ọlọ́run ṣe ìrìbọmi fún mi nínú ẹ̀jẹ̀ Jésù gbogbo tí yóò fògo fún Ọlọ́run àyè nínú ayé mi ó yá kó di fatutu gbogbo tí ní Ọlọ́run ti tọ́ ń bẹ nínú ayé mi kó di fatutu gbogbo kúrò àyè kó sì díjọ́ ohun tẹ́rú ìtọ́ pé tirẹ̀ lèmi ṣe ìjọba ọ̀run bó ti gbọ́dọ̀ ṣe rẹ̀ òmíràn tó tún dàbí rẹ̀ òdi wípé kí ni Ọlọ́run ṣe ìrìbọmi fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ibikíbi yóò kéde lágbàáyé kí n mọ jẹni dà láre bá mọ dá mi láre ọgbọ́n tó wí ni ó ní èmi yóò mọ rí ojú rere ènìyàn gbogbo ọgbọ́n tó sọ fún àwọn ọmọọṣẹ́ ó ní ẹ lọ sọ́dọ̀ gbogbo àwọn ará Egypt ẹ lọ béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ nítorí pé kí ni èmi yóò mú yín rí ojú rere wọn kí ló fà tó fi mú wọn rí ojú rere nítorí pé ó dá wọn láre Mósè lọ sákòó nílẹ̀ Egypt nítorí pé kí ni ọ̀pá ènìyàn tí wọ́n sì wá láti pa ṣùgbọ́n òun náà ni ló tún padà lọ sílẹ̀ Egypt láti lọ kó àwọn ọmọọṣẹ́ jáde nítorí pé kí ni Ọlọ́run dá láre ara àwọn tó dúró Ọlọ́run tó lọ́mọ fìdí ìmọ̀ nínú ayé mi ìtògbọ́dọ̀ mọ̀ ń sọ àwọn wọ̀nyí tó pé mo fẹ́ kó yíyọ́ dáadáa láti lè mọ bóòlù ó sì fẹ́ fi ìtara gbàdúrà yẹn òmíràn tó tún dàbí rẹ̀ Olúwa ṣe ìrìbọmi fún mi ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ju ti àtẹ̀yìnwá lọ oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìrí àti gbéga rẹ gbogbo ó yá kí túbọ̀ mọ́ rí wọn gbà àtijọ́ àti wọn àti tí ènìyàn pátápátá ayé mi kó sì mọ kún fún ìyanu ayọ̀ ìbùkún àti gbéga àti ojúrere pátápátá gbogbo gbọ́ mi ó ní èmi ó ní nígbà náà ni wọ́n tó rí oore ọ̀fẹ́ àti àánú àti ojúrere mi àti tí ènìyàn gbogbo gbà so nígbà tó bá rí oore ọ̀fẹ́ ojúrere àánú àti ojúrere Ọlọ́run àti òun náà ni yóò rí tènìyàn gbà tó bá ti wá rí tènìyàn gbà kò sí ohun kan tí ò nira fún ọ láti ṣe ìgbéga àti ìtẹ̀síwájú ní ọmọdé bá ayé rẹ so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta kọ́ wá kó gbogbo àdúrà kọ́ gbà dáadáa bẹ́ẹ̀ ni tí ò ní gbàdúrà mọ́ ó sì rí wípé kí ni ìyanu ayọ̀ tẹ̀lé orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́rọ̀ àìfi tí ó tó àtúndò rẹ̀ bó lẹ́nu ayé bí orúkọ ti Jésù Kristi ìrìbọmi tuntun ayọ̀ ní ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀yà wá ṣe fún mi kí ni gbogbo tí ń ṣàkọsílẹ̀ àwọn ẹni bí ẹni búburú àwọn ka ènìyàn èyí kò tí wọ́n kọ nípa mi níbi ní búburú ní àdára àyè láti mọ fi yọ mí nàbí ohunkóhun kan tí ṣe tèmi lẹ́nu ọ̀yà àìní orúkọ Jésù Kristi gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí ti pípa rẹ̀ àìní ohun tí wọ́n kọ ibi tí wọ́n kọ sí ohun tí wọ́n fi kọ́ àti àwọn tí wọ́n kọ́ àti àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo nǹkan àdìkú wọn ti parẹ́ ní orúkọ Jésù Kristi ìrìbọmi tuntun ayọ̀ ní orúkọ Jésù yà ṣe fún mi bàbá àìnípa fífi díẹ̀ tó àjọ̀dọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi àìní gbogbo tí sáwọn àkọsílẹ̀ mi búburú àdára gbogbo yòókù òkú ta lè kọ́ nípa mi àìní ẹni tó kọ́kọ́ lọ́kàn mi ibi tí wọ́n kọ́ lọ́kàn mi àìní ohun tí wọ́n fi kọ́kọ́ ohun tí wọ́n fi kọ́kọ́ kàn mí àìní kí ni tí wọ́n kọ́kọ́ kàn mí sẹ́ bàbá ẹ̀yà gbogbo ẹ̀yà kún mo ti pípa ní orúkọ Jésù Kristi ẹ̀yà fi díẹ̀ tó àjọ̀dọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní orúkọ Jésù Kristi ẹ̀yà sí ìrìbọmi tó yẹ fún mi Ọlọ́run ayé rẹ̀ ayé ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn sátánì tẹ̀lé àti gbogbo ọ̀kọ́kọ́ ni wọ́n tó gbọ́dọ̀ ní pátágbára lórí ayé mi mọ́ àìnítabáyé nǹkan tó ṣe ti ní pátágbára lórí ayé àbí orúkọ òun ṣe bẹ́ẹ̀ kó di fífà tí gbogbo kó sì bí báyìí pátá láì kò síbi kan ní orúkọ Jésù Kristi bàbá ṣe ìrìbọmi tó yẹ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe fi ìdí òtún àti ọ̀dọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn sátánì àtàrí kérékè gbogbo àyíkáwọn ibi tẹni búburú àwọn ọ̀kọ́kọ́ nínú wọn gbọ́dọ̀ ní pátágbára lórí ayé mi èyí tí wọ́n ṣe parí àbí tí wọ́n ṣe ṣe àbí tí wọ́n pè lù láti ṣe ni Olúwa kọ́kọ́ gbọ́dọ̀ ní pátágbára ìjàmbá rè ké ìkọ́ tó wà tẹ̀tí ní pátágbára lórí ayé àbí okòwò kan ṣe tèmi ọ̀yà àdìkó ti fà túbọ̀ ẹ̀yà kó sì bá yẹn pátá àní ọkọ̀ tó gbọ́dọ̀ kú mọ́ ní ayé mọ́ ní orúkọ ti Jésù Kristi
ọlọ́run ọ̀rọ̀ àní fi ìdí òtún àti òdòdó múlẹ̀ nínú ayé mi olúwa ṣe ìrìbọn bí tó yẹ fún mi nínú ẹ̀jẹ̀ jésù Kristi àní orúkọ jésù Kristi àní nígbà gbogbo ní ọjọ́ gbogbo àríwá mo wájà mi kò sì mọ rídìí ayé mi kí ni àwọn ohun tí ń bẹ nínú ayé mi tí ó fògo fún ọlọ́run aláṣẹ àní kí ni àwọn kan ṣe tí ìdùnnú ọlọ́run òdùsí tí ó wà nínú ayé mi gbogbo ọ̀yà kó ti fàtú gbogbo òru ayé mi kó sì mọ jíjí jóru tẹrútẹrú àní kó ti fàtú kó òru ayé mi kó sì mọ jóru tẹrútẹrú ìjọba tìrẹ lèmi ṣe èmi kì í ṣe tèmi kì í ṣe ayé olúwa àní gbogbo tí ó bá ti fògo fún ọlọ́run ayé mi àní gbogbo tí ó wù ọlọ́run tó lè wà nínú ayé mi èyí tó lè mú mi kú lọ́jọ́ bó àní àwọn tí gbogbo kó kó òru wọn dàgbò jọ kọ́ńtọ́ ṣé ìrìbọn mi tuntun àyè fún mi nínú ẹ̀jẹ̀ jésù Kristi ìtòfì tí ó tàjọ lọ́rọ̀ mú lọ́dọ̀ ayé mi àní gbogbo kóhun tó wà nínú ayé mi tí ó fògo fún ọlọ́run aláyé àní gbogbo kóhun tí mo lè mọ̀ sí àyè tí ó fi náà tí wọ́n lọ́run tí wọ́n lọ́run dùn sí olú àìkó ti fàtúkò òru ayé mi ó yá kó sì di jíjó tẹrútẹrú àìkó ti fàtúkò òru àìkó jẹ ọkọ̀ọ̀kọ̀ ní ọgbọ́dọ̀ kù nígbà gbogbo ó yá ànímọ̀ sàbẹ̀wò sínú ayé kò sì mọ̀ wádìí kò sì mọ̀ rí ìdí mi òun kọ́ yóò tó wá ti wà náà tí ó fògo wọn yá kó mọ̀ di fàtúkò òru ayé kò sì mọ̀ jẹun tẹrútẹrú ọlọ́run ọ̀rọ̀ fi ìjẹ́ tó àti òdodo múlẹ̀ nínú ayé mi ní orúkọ ti Jésù Kristi yá ìrìbọ̀ bí tuntun àyè ní ẹ̀jẹ̀ Jésù Kristi yá ṣe fún mi sẹ́ ní orúkọ Jésù Kristi ju ti àtẹ̀yìnwá lọ bàbá nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ẹ̀yìn yóò kó kiri wà lórí ìdàgbà ayé orí wa túbọ̀ dá mi láre àjẹ́ kí túbọ̀ rí dá láre bá àjẹ́ kí túbọ̀ dá láre àtúbọ̀ dá mi láre jẹ́ kí túbọ̀ rí dá láre bá àjẹ́ kí túbọ̀ dá láre àjẹ́ mọ̀ dá mi láre àjẹ́ kí mọ̀ dá láre kí túbọ̀ dá láre ní gbogbo ọ̀nà níwájú gbogbo ènìyàn gbogbo níbi kí mọ̀kì lè jẹ́ lórí àgbáyé ní orúkọ ti Jésù Kristi èrè bọ́bí tútù ayọ̀ mo béèrè fún ọ̀rá ṣe fún mi nípa fífi ìjó tó àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi ọlọ́run ayérayé ní orúkọ ti Jésù Kristi ó yá àní bí gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo àìkí tó bọ̀ dá láre bá àìkí tó bọ̀ dá láre ṣe àtúbọ̀ dá mi láre ti wá agbára tó fi jọ ọlọ́run rẹ̀ àìwọ ọlọ́run ọ̀rọ̀ fi ìjó tó àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi sẹ́ nítorí ti Jésù Kristi èrè bọ́bí tútù ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni kábàárì ó yá ṣe fún mi bàbá ní orúkọ ti Jésù Kristi ó yá oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn àti gbé àṣírógò rẹ àti tí ènìyàn gbogbo yá kí túbọ̀ mọ́ rí wọn gbàṣọ àtiwá lọ oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àti gbígbà ṣírò àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ àti tí ènìyàn gbogbo ní orúkọ Jésù yá kí o túbọ̀ mọ́ rí wọn gbàtà tí wọ́n lọ ayé mi kó túbọ̀ kún fún ìyanu àìbó ti kún fún ìyanu lọ ayé mi kó túbọ̀ kún fún ògo rẹ bó ti kún fún ògo ìtẹ̀síwájú ìdàgbàsókè kó túbọ̀ dé báyé bó ti dé báyé mi lọ àìní gbogbo ọ̀nà ara rere ayọ̀ àtúbọ̀ fún ayé mi dá bó ti dá lọ ọba bọ̀ bẹ̀ mí má àti ebi àti ilé àtúnṣe gbogbo ṣiṣẹ́ mo dá àkátúbọ̀ dá lápòkù fún ọ̀pọ̀lọpọ̀ dé àtúnṣe ìṣègùn yóò dẹ́ pé lọ àìní orúkọ ṣiṣẹ́ gbogbo ṣiṣẹ́ rẹ wíwá kó túbọ̀ ra máṣe mi ṣe bó ṣe àmì ṣe bàbá àìní ìrànlọ́wọ́ oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti ènìyàn gbogbo àìní gbígbà ṣírò wíwá kí túbọ̀ wọlé wàjà tí wọ́n lọ ya ní fi ìjọ òtún àjọyọ̀ múlẹ̀ mi àti túbọ̀ ní wàjà tí wọ́n lọ àṣìṣe ìdìbò mi sọ̀rọ̀ fún mi ní ẹ̀jẹ̀ Jésù àìkú túbọ̀ ní wàjà tí wọ́n lọ àìkí ògo yóò túbọ̀ jẹ́ ìbò jẹ́ tẹ̀lé ní ayé mi lọ àìkí túbọ̀ pọ̀ ní ẹ̀rí ayọ̀ rírò ògo ìyanu ètò àti wọn lọ nítorí ògo àti ògo rẹ̀ ní orúkọ Jésù Kristi lọ́ba. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ fi ìdí òtítọ́ àtòdodo rẹ múlẹ̀ nínú ayé mi ọlọ́run kọ́ mi fún nẹ́mi mímọ́ àti agbára rẹ̀ gbogbo ọjọ́ ayé mi lẹ́yìn ìwọ ọlọ́run alààyè kí n má lè tẹríba fún ohunkóhun kan tó yàtọ̀ sí ìwọ ọlọ́run alààyè kọ́ mi fún nẹ́mi mímọ́ àti agbára rẹ̀ fi ìdí òtítọ́ àtòdodo rẹ múlẹ̀ nínú ayé mi ní gbogbo ọjọ́ ayé mi kọ́ má ṣe ṣe ohunkóhun kan èyí tí èmi ọmọ tẹríba fún àbí bọ àbí gbé kalẹ̀ láti mọ̀ sìn lẹ́yìn ìwọ ọlọ́run alààyè ètí ó tẹ́ ọ̀rọ̀ rẹ àti òdodo rẹ yóò fi mọ̀ fìdí múlẹ̀ nínú ayé mi nígbà gbogbo àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ní àkọ́tún ayé rẹ bàbá gbé wọ̀ mí lójijì Jèhófà olúwa àrífì tí yóò tún àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi nítorí ti Kristi Jésù Kristi ẹ̀yà akọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe olúwa àtúntà ti wà lọ ní àkọ́tún ní orúkọ ti Jésù Kristi ìjẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi àrílẹ́yìn wọ ọlọ́run alààyè kì yóò sóhun kóhun kan èyí tí mi ó tún mọ forí balẹ̀ fún àdé mi kì yóò tún ṣe mi kì yóò ṣèṣì àní láti gbé ohunkóhun kan kalẹ̀ àní láti mọ tẹríba fún àbí láti mọ bọ̀ bàbá ya kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún sẹ́ olúwa ìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ya ní àkọ́tún ya gbé wọ̀ mí lójijì àìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ní àkọ́tún ya gbé wọ̀ mí lójijì olúwa láti ya kọ́ mi fún nẹ́ẹ̀mí àti agbára ní àkọ́tún ìjẹ́ pé nígbà gbogbo dọ́jọ́ gbogbo ní gbogbo ojú ayé mi lẹ́yìn wọ ọlọ́run àìkì yóò sóhun kóhun kan ìjẹ́ mi ò lè forí balẹ̀ ìjẹ́ mi ò lè tẹríba fún àìkì yóò sóhun kóhun kan ìjẹ́ mi ò lè mọ gbé kalẹ̀ àní láti mọ bọ́ àní láti mọ sìn àbí láti mọ forí balẹ̀ fún sẹ́ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀ mí lójijì èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bẹ̀rẹ̀ fún ní àkọ́tún máa gbé wọ̀ mí lójijì olúwa ìjẹ́ ayé mi ó túbọ̀ bọ́ kún fún ìyanu àti ìwé àti ogun àti òdo rẹ ìjẹ́ ọ̀rọ̀ rẹ yóò túbọ̀ ọ̀rọ̀ rẹ yóò túbọ̀ fìdí múlẹ̀ ní ayé mi láti mú káyọ̀ mi ó túbọ̀ kún fún ògo rẹ bàbá kún fún nẹ́ẹ̀mí àti agbára rẹ bàbá yìí nẹ́ẹ̀mí àti agbára mo bẹ̀rẹ̀ fún àgbé wọ̀ mí lójijì. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run
mo ń fẹ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi nítorí ti Kristi Jésù wá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ọ̀rọ̀ rẹ yóò túbọ̀ bọ́ yé mi ju bí mo ṣe ń gbọ́ lọ yóò mọ bọ́ sílẹ̀ rere nínú ayé nígbà gbogbo yóò sì mọ ṣoṣo rere nígbà gbogbo nínú ayé mi yóò sì mọ pọ̀ sí nínú ìfẹ́ rẹ èyí tí ohunkóhun kò ní sí láti lè mú mi kúrò níwájú rẹ àbí lọ ẹ mú mi kúrò nínú ìfẹ́ rẹ láì àti láíláí ẹ̀mí ò fi mọ pọ̀ sí nígbà gbogbo ní ọgbọ́n nímọ̀ ní òye láti mọ ṣe ìfẹ́ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ayérayé bàbá ní orúkọ Jésù àgbéwọ̀ mi dídí Olúwa àdìmọ́ tẹnumọ́ ọ̀yá àní fi ìdí òtún àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi ṣe ọ̀yá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbéwọ̀ mi dídí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè gbéwọ̀ mi dídí ìjẹ́ pé nígbà gbogbo ọjọ́ ayé mi àní èmi ó tún mọ pọ̀ sí àní ìgboyà àti tẹ́lẹ̀ àní láti mọ gbé nínú ìfẹ́ rẹ láti mọ rìn nínú ìfẹ́ rẹ àní láti mọ ṣògbó nínú àṣà àti ìlànà rẹ ìjẹ́ pé kì yóò ṣòwò kóhun kan àní tí ó lè mú mi kúrò níwájú rẹ nínú ìfẹ́ nínú àṣà ìlànà rẹ bàbá ọmọ ìbọn iná mi mímọ́ àti agbára kọ̀tún mo bèèrè gbé wọ̀mí dídí iná mi mímọ́ àti agbára ní àkọ̀tún mo bèèrè gbé wọ̀mí dídí láti ọ̀rọ̀ bàbá kọ́ mi fún iná mi mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún iná mi mímọ́ Olúwa kún mi fún agbára ìjẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ Olúwa àìníṣẹ́ kì yóò ṣe ohunkóhun kan tí ó lè mú mi kúrò níwájú rẹ àìjẹ́ mi fi mọ pọ̀ sí ní ayọ̀ nínú dúdú nínú rẹ àì láti mọ yìn ọ́ láti mọ gbórúkọ rẹ láti mọ gbé wájú láti mọ gbé nùfẹ́ láti mọ gbilẹ̀ nínú ìfẹ́ rẹ èyí tí ọ̀rọ̀ rẹ àì yóò tún mọ gbilẹ̀ yóò tún mọ kópa yóò tún mọ sòrò yóò tún mọ bọ́ sí nínú ayé mi láti mọ so igba àti àmọye igba nígbà gbogbo bàbá kọ́ mi fún iná mi mímọ́ ńlá kún fún agbára rẹ àní fi ìdí òtún àti òdodo múlẹ̀ ayé mi nítorí Kristi Jésù bá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ sẹ́ gbogbo ọjọ́ ayé mi ọ̀rọ̀ rẹ tí mo gbogbo àìkú tó mọ̀ lápá kó tó mọ̀ sòrò kó tó mọ̀ bọ́ sí nínú ayé mi láti mọ so igba àti igba àmọ́ ìgbà ètí bí sùnmọ̀ jára gba tó jára gba nínú rẹ̀ nígbà gbogbo ìjẹ́ pé ohunkóhun kan àní kì yóò ṣe láti mọ mi kúrò nínú ìfẹ́ rẹ̀ ètí èmi ò tí yóò ṣe ohunkóhun kan tí ò mú mi láti gbé ohunkóhun kan kalẹ̀ àyè láti mọ bọ̀ àyè láti mọ sin àyè láti mọ tẹríba fún Olúwa lẹ́yìn wọ Ọlọ́run alààyè nìkan ṣoṣo bàbá kún fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ̀ ìdí ẹ̀mí àtàgbà mo bèrè fún ẹ̀ gbé wọn lójijì. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi sọ mí di iná àti àpáta ìdìgbò nínú ẹ̀pá bàtà àpáta ìdìgbò láti mọ kọlù láti mọ lọ lulú gbogbo tí ń ṣe Sátánì àtàríkà àti gbogbo ìjọba òkú àtàwọn kàníyàn gbogbo sọ mí di iná àjórun láti mọ jórun pátápátá gbogbo tí ń ṣiṣẹ́ àwọn níbi ẹni gbogbo àwọn kàníyàn gbogbo pátá Olúwa fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ṣe mo ń gbàgbé onídìí rẹ ní ọ̀tún lójoojúmọ́ nítorí pé kíni ojoojúmọ́ ni Sátánì àti àwọn ẹni bẹni búburú wá ọ̀nà láti gbé mi ṣubú láti gbé wọn náà ṣubú láti gbé àwọn àyànfẹ́ ṣubú kúrò lójú ọ̀nà tó Ọlọ́run lójú kọ́lọ̀ nǹkan mọ́ tẹnumọ́ wípé àní ẹ má ṣe ṣàṣìṣe láti gbé ohunkóhun kan kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ sọ wípé òun ò gbé òun ọ̀bọ̀rìṣà òun ò tẹríba fún nǹkan kan mìíràn ṣùgbọ́n láì nípa kíyèsára nípa agbára yìí a rí wípé ẹlòmíì ti fi owó tó ní gangan láì mọ̀ ó ti ń tẹríba fún ó ti sọ́dọ̀ Ọlọ́run ẹlòmíì ilé tó ní ẹlòmíì mọ́tò tó ní ẹlòmíì iṣẹ́ tí ń ṣe tí ń fi ṣe wọ́n á mọ̀ wípé ọ̀nà wo wọ́n gbà ń ṣe Ọlọ́run mìíràn no ó ti ń ṣe Ọlọ́run mìíràn kankan so ó ní ìdí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kọ́lọ́n kó aṣọ́jà pàtàkì gbàtí ní àtàràjò lóorun láti lè mọ borí láti mọ ṣẹ́gun nígbà gbogbo ló fi ń ṣe kíni ló fi ń ṣiṣẹ́ Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sọ́bídìí àpáta jìgbòrò iná àtàràjò lóorun èyí tí èmi fi mọ kọlù tí mo fi mọ lọ tí fi mọ jóru tẹ́rù ìjẹ́ pé kéètò ọkùnrin àfihàn fọ́ tútù ìyẹn gbogbo sí Sátánì àti kàtà mi níbi wá gbogbo Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí àtàgbà fi ìdí òtún àtòdò múlẹ̀ múlẹ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ̀tún agbára àti iná mi mímọ́ rẹ mo bèrè fún ayé rẹ bá gbé wọ̀ mí dídí ìyá wa kọ́ mi fún iná mi máa tagbára ṣe ní àkọ̀tún ẹ̀jẹ̀ wọ̀nyá ní orúkọ Jésù Kristi fi ìdí òtún àti òdodo rẹ múlẹ̀ ní ayé mi nítorí tí Kristi ṣe bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ayé Olúwa jújà àṣẹ wọn láti mọ sóbi di àpáta dìgbòlù iná àti àràjò lè ràn àyè láti mọ kọlù àyè láti mọ lòlúrò àyè láti mọ jóru tẹrù gbogbo tí ń ṣe Sátánì àtàríkèrè rẹ gbogbo àyè gbogbo tí ń ṣe àwọn ẹni bí ẹni búburú àwọn ka ènìyàn Ọlọ́run ayé àyè láti
sọ mí di àpáta ìjìgbòrò jẹ́ pé ẹnikẹ́ni yóò tọ́ bá kọ̀ mí àní àmọ́ fọ́ tuntun sẹ̀ ọlọ́run ya iná mi mímọ́ àti agbára mo bẹ̀rẹ̀ yàkọ̀tọ̀ ya gbé wọ̀ mí lójijì fi ìdí òtún àti òdòdó rẹ múlẹ̀ nínú ayé mi ya kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ tẹ́bí wò láṣọ wípé àní ẹmọ gbẹ́nu mi ó sì mọ gbẹ́nu mi tó pé ìwọ ni àpáta ayérayé àní ẹnikẹ́ni tó bá ń gbẹ́nu rẹ kì yóò síbi kan tó ṣe tó pé ẹni tó bá kọlù wọ ọlọ́run àlàyé àfọ̀tún ẹni kí wọ́n bá sì kọlù láti lọ lòlò olúwa ìdí ni mo ṣe ké o àní nínú rẹ ṣe ní orúkọ Jésù ya sọ mi di àpáta ìjìgbòrò ní àtàrà àjòdò náà ya fi ìdí òtún àti òdòdó rẹ múlẹ̀ àríyá mi ya sọ mi di ní àtàpáta ìjìgbòrò nínú rẹ àyíṣẹ́ pé kí tó àdí kí tó bá wà àdíṣẹ́ kọlù àdí mímọ́ kọlù gbogbo ọtí sáwọn níbẹ̀ ní gbogbo kátàjà àtàrí kékeré àdíjọ́ ni wọ́n sì mọ̀ jẹ́ ìjòrò fún mi ẹnikẹ́ni tó wà kọlù àdàmọ́ fọ́ tutù lórí akún fún ẹ̀mí màtàgbára rẹ̀ fìdí òtún àti òdòdó múlẹ̀ ní ayé mi sẹ́ àyító kí ṣe ya kún fún ẹ̀mí màtàgbára kó aṣọ mi dà pátá ti gbòòrò iná àti àràjò lóko pátá nínú rẹ̀ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi sọ mí di ẹ̀rù àti jìnnìjìnnà nínú rẹ̀ ọgbọ́n tó wí ni ó ní àwọn àlejò wọn fi ìbẹ̀rù bojú sájáde nínú kọ̀lọ̀fín wọn àwọn gan fúnra wọn wọn àmọ́ kà bọ̀rọ̀bọ̀rọ̀ ní ti gbogbo iṣẹ́ ibi tí wọ́n fẹ́ ṣe ní fún wọn tí wọ́n fẹ́ ṣe sí mi kọ̀ wá tán síbẹ̀ ó ní àwọn àjèjì ènìyàn wọ́n mọ̀ gbóhùn mi wọ́n sì mọ̀ fi ìtàn tẹríba fún mi yẹn ni pé ibikíbi tí mo bá wà ìbẹ̀rù àti jìnnìjìnnì yóò mọ̀ bọ́ àwọn ènìyàn yẹn àwọn ẹni bí àwọn ẹni búburú àwọn ka ènìyàn yẹn pé wọ́n fẹ́ wọn kọ̀ wọ́n mọ̀ tẹríba fún mi ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n láì sí agbára àti náà mímọ́ Ọlọ́run aláyè kò lè ṣeéṣe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára fi ìdí òtún àtòdò rẹ múlẹ̀ nínú ayé mi nítorí ti Kristi Jésù kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ayé nínú rẹ pọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ ìjẹ́ pé kì yóò sí ìjọba àti agbára kankan àìtótó lè yọ ayé mi lẹ́nu mọ́ èké tó bá dánwò àní mímúyó ní àmúyó ni wọ́n kọ́ mọ́ ìjà wọn ní àmúyó kí wọ́n sì mọ jẹrẹ náà jẹrun kí wọ́n sì mọ jì sínú kò tí wọ́n gbé fúnra wọn àní kí wọ́n mọ tọ́ bọ́ sínú àwọn tí wọ́n jẹ sí àwọn píparun kí wọ́n mọ̀ sí parun pátálẹ́ kí wọ́n mọ parun pátálẹ́ kò sí kankan láì sáànú àti ìrọ̀fẹ́ kankan nítorí ọ̀rọ̀ rẹ àyè nítorí fífi díò tàdúrà rẹ múlẹ̀ nínú ayé mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá àyípo bèrè fún àkọ̀tún àti agbára àti nẹ́ẹ̀mí mọ̀lẹ́nu ayé wọn ya gbé wọ̀ mí lódìdí ìbéèrè fún àkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mọ̀lẹ́nu ayé ní orúkọ Jésù ya gbé wọ̀ mí lódìdí ooo àyífi ìdí òtún àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi mọ̀ tẹnu mọ́ Ọlọ́run ayé rẹ nítorí ti Kristi Jésù rẹ sí kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ọ̀yà dídò látọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìjìnlẹ̀ ní pátá ní orúkọ Jésù Kristi látọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìjìnlẹ̀ ní pátá ní orúkọ Jésù Kristi èyí kì yóò ṣẹ́ni kẹ́ni àtàgbà àtijọba àti gbìmọ̀ àti ohun kọ́ àyè tó tún lè yọ bílẹ̀ nù mọ́ ìjẹ́ pé èyíkéyìí tó bá dánwò àní ìgbìmọ̀ yóò kó wá dánwò àní àmúyó bí ọtí bá dùn àní kó mọ ẹ̀jẹ̀ àwọn ní òwúrọ̀ àmúyó àní àjẹrù kí wọ́n sì mọ̀ jẹrẹ àwọn ní àjẹrù àní kó wọ́n sì mọ̀ jí sínú gbogbo tí wọ́n gbé àní kó mọ kó sínú ẹ̀ tí wọ́n kó mọ parun sínú àwọn táwọn gẹ́gẹ́ bá jẹ sílẹ̀ fúnra wọn ó bàbá ya kọ́ mi fún náà mi àtàgbà tó bọ̀ sọ mi di ẹ̀rù láti jìnnà nínú ẹ̀rọ ìpàdé àjọ lọ ìjẹ́ pé nígbà gbogbo ọjọ́ gbogbo ibi tí mo bá wà àní gbogbo àwọn àjèjì àní wọ́n mi fi bẹ̀rẹ̀ bójú jásàdé kó òdùnkọ́ lọ fi wọn àní tí wọ́n sì mọ kà tí wọ́n sì mọ tẹ́lẹ̀ níwájú gbogbo àwọn yóò sì mọ wá láti gbogbo àtàwọn jì wọ́n sì mọ tẹ́lẹ̀ bá dé àti ẹsẹ̀ mi àní wọ́n sì mọ fún mi wọ́n sì mọ jẹ́ ọba lórí gbogbo àwọn ènìyàn gbogbo àtẹnu tí mo bá wà bàbá kọ́ mi fún náà mi àtàgbàdà rẹ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìjì lẹ́nu ẹ̀pọ̀ bàtà gbogbo olùwà sọ mi di ẹ̀rù ńlá àti jìjì lẹ́nu ẹ̀pọ̀ bàtà ní orúkọ Jésù àní ẹ̀rù ńlá àti jìjì tí gbogbo tí ń ṣẹ̀rù àti gbogbo àti jìjì gbogbo mi ní orúkọ Jésù bàbá fi ìdí òtún àtòdò rẹ múlẹ̀ ọ̀yà àní ní orúkọ Jésù sọ mi di ẹ̀rù ńlá àti jìjì lẹ́nu ẹ̀pọ̀ bàtà ní orúkọ Jésù àní fi ìdí òtún àtòdò rẹ múlẹ̀ ní ayé mi sẹ́ ní orúkọ Jésù kọ́ mi fún iná mi mímọ́ àti àkọ́tọ̀ agbára rẹ sọ mi di ẹ̀rù ńlá àti jìjì lẹ́nu ẹ̀pọ̀ bàtà ní orúkọ Jésù Kristi àní láti di ẹ̀rù jẹjẹ àní fún gbogbo àwọn oníbẹ̀ ẹnìkan búburú ìjẹ́ pé ẹnikẹ́ni ò ní sí àní láti yọ mi lẹ́nu àbí ní mi àbí gbogbo ohun tí gbogbo tì mọ́ àbí takò mi mọ́ àbí ní ohun kan tí ń ṣe tèmi olùwà kún fún náà mọ́ olùwà kún fún agbára rẹ ọ̀yà kún fún náà mọ́ ọ̀yà kún fún agbára rẹ bàbá kún fún náà mọ́ àtàgbára rẹ sẹ́yìn. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún yá gbé wọ̀ mí lójijì agbára nínú ayé mi kò tó Olúwa àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún yá gbé mi lódì fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ní àkọ́tún gbogbo tí ń ṣe ilẹ̀ mi ògo mi ìpín mi ire ayé mi àṣeyọrí mi pápátá ìrẹ́rẹ́ mi pápátá tẹ mọ́ ògo àwọn ìran ìṣáájú tí wọ́n ti kú tó yẹ kí wọ́n lò tí wọ́n rí lónìí gbogbo ẹ̀ kó bẹ̀rẹ̀ sí di gbé àfún pátápátá kó sì mọ̀ di lílò fún mi pátápátá nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀
àlàáfíà, ìdùnnú, ìtura àti ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ẹ̀mí gígùn nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ láì kó ẹyọ kan lẹ́yìn. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ọlọ́run ọ̀rọ̀ àrífi ìdí òtún àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi sẹ́yìn ní orúkọ Jésù Kristi. Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, ayé rẹ kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Mo ń béèrè fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ láti ọ̀yà gbé wọ̀ mí lójijì. Olúwa fi ìdí òtún àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi, yà kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ nínú ayé mi sẹ́yìn ní orúkọ Jésù. Yà gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ògo mi, ìpè mi, ire ayé mi pátá, àní gbogbo tí ń ṣe àṣeyọrí mi, ìrẹ̀rẹ̀ pátá, àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi, àní ilẹ̀ mi, àní gbogbo mọ́ ògo àwọn ìrìnsẹ̀jẹ̀ kúrò tí mo lórí mo bá àkọ́bẹ̀ sì gbé fún pátá láti mo ní fún mi láì mú ní akọ̀rọ̀dá ni, àní gbogbo ẹ̀ pátápátá àkọ́bẹ̀ sì gbé fún mi nípa agbára àti àṣẹ láì mú ní akọ̀rọ̀dá ni, àní bó ti dígbà yẹn kó sì bọ̀ dílò fún mi nípa agbára àti àṣẹ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀, ìtútù àti ìdùnnú àti ẹ̀mí gígùn ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti náà ìmọ̀ rẹ̀ mo béèrè fún olùgbéwọ̀ mi lójijì, àkọ́tún agbára àti náà ìmọ̀ mo béèrè fún olùgbéwọ̀ mi lójijì. Ọ̀yà ìdí òtún àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi nítorí Kristi Jésù Kristi. Ọ̀yà gbogbo tí ń ṣe ìtọ́bi àti pè mí rí ayé mi, ayọ̀ mi, gbéga mi, ṣológo mi, ìrẹ́rẹ́ bá gbogbo àyítẹ́ mọ́ ògùn àwọn ọ̀rọ̀ ìṣẹ́jú wo yá kọ́bẹ̀ sì ti gbé fún mi kó sì mọ̀ jílò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàlàfẹ́ àti ìtura àti ìdùnnú dúdú àti ìdẹ̀rẹ̀ àti ìfọ̀kànbalẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, àyítẹ́ bí wọ́n lọ sá pa àwọn ọmọọṣẹ́ ní agbára àyẹ̀ láti lè gba ilẹ̀ ni wọ́n padà. Olúwa àríkú mi mímọ́ fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́. Ọ̀yà gbogbo tí ń ṣe ògo mi, pè mí rí mi, ayọ̀ mi, gbéga mi, ṣe rí wá gbogbo àyítẹ́ mọ́ ògùn àwọn ọ̀rọ̀ ìṣáájú ni agbègbè ẹ̀kọ́ bẹ̀ sì gbé fún pátá kò sí ibi kankan, agbègbè ẹ̀kọ́ bẹ̀ sì gbé fún pátá kò sí ibi kankan. Bàbá kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, ìdẹ́ mi àtàgbára ni mo bí fún agbóhùn lódìdí. Ọ̀yà gbogbo tí ń ṣe ògo mi, pè mí, ilẹ̀ mi, ire mi, ayé àṣírí nígbà gbogbo ìṣẹ̀dá àbí àyẹ̀mọ́ mi, àyítẹ́ mọ́ ògùn àrùn ṣẹ̀gbọ́ ẹ̀kọ́ bẹ̀ sì ti gbé fún pátá ní orúkọ Jésù Kristi. Àyílákùsọ̀ kó sì mọ dílò fún mi nípa agbára àti àṣẹ ní àlọ́ àtàfẹ́ àti pẹ̀lú dúdú àti ìtura àti ìdẹ̀ra, àyíláì mú ìyàn kan dání pẹ̀lú ẹ̀mí gùn nípa agbára àti àṣẹ. Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọgbọ́n tó wí ni. Ó ní ẹ̀yin yóò gbin ọgbà àjàrà, ẹ ó sì kó èrè rẹ̀, ẹ ó sì jẹ nínú rẹ̀. Ó sọ fún Ísákì pé ìyàn mú ní òtítọ́ àti òdodo ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ bí kankan. Dúró, ọ̀yà lọ́mọ fúrúgbìn. Isaac sì bẹ̀rẹ̀ sí fúrúgbìn. Bí èèyàn ṣe mú tó, Isaac ń kórè lọ́pọ̀lọpọ̀, kò lọ bí kankan. Jíjẹ mímu kò wọ́n Isaac. Nítorí pé kíni Ọlọ́run fi agbára fún láti mọ kórè ayọ̀. So wọ́n náà béèrè fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè láti mọ kórè ayọ̀. Gbọ́, gbogbo ayé ní pariwo, kò sí ìlú kan lọ́wọ́lọ́wọ́ báyìí ayé kan sọ pé ìlú èbó kan kìíní kankan bá sàn wọ́n kò sí yàtọ̀ kankan, gbogbo àgbáyé ló wà nínú wàhálà lọ́wọ́lọ́wọ́ báyìí. Òpin ayé la pè é, ìpadàbọ̀ Jésù Kristi ló sún métílé. So kò sí orílẹ̀-èdè kan tí ò sí wàhálà, ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tó ti lè mọ gbádùn, tó ti lè nífọ̀kànbalẹ̀, tó ti lè mọ kórè ayọ̀, òun náà ni pé kó kún fún agbára sí ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Tí Ọlọ́run bá ti fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀, ó ti tán. Ìtọ́sẹ̀lẹ̀ nípa ti Ísákì ni ìyàn mú ebi pa àwọn ènìyàn kò tún jẹ. Ísákì fẹsẹ̀ Ọlọ́run kọ́ mọ́ sàrò kó dúró, ó fi agbára fún un, ó fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ ó fi múlẹ̀ nínú ayé rẹ̀. Ísákì kórè, ó fúrúgbìn, ó sì kórè ayọ̀ nínú ìyàn. Nígbà tí gbogbo yẹn pariwo pé ibi òun bẹ kíni ti gbé ìyàn fada, òun ò tiẹ̀ màrà pé ìyàn mú. Káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run, ọ̀rọ̀ rẹ ni wípé kíni kò ṣe bó sílẹ̀ létò kí yóò lè mọ́ mi, nítorí pé kíni ìwọ wà pẹ̀lú mi, ìwọ sì ní ìrànlọ́wọ́ mi. A sì ti kọ́ wípé kíni ẹbí ẹ ti pé èmi ò gbójú mi sórí kí wọ́n ní ipò ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá ètò ọ̀dọ̀ wọn àtàyè. Bẹ́ẹ̀ ni a ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kíni ìwọ Olúwa lolùṣọ́-àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní ohun rere kankan rárá tọ́. Olúwa kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ, fi ìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi. Àgọ́ mi kọ́ bẹ̀ sí kó àkúwọ́dà sílẹ̀. Yẹ́nì pé ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, èyí tó kún fọ́pọ̀lọpọ̀ ìbùkún, ìgbéga, ìṣelógo, ìdálọ́ àti ìdáláre àti ẹ̀bùn rere, gbogbo ẹ̀bùn rere pípé láti orí tẹ̀mí wa kí bẹ̀rẹ̀ sí ní kó ní ànító, ní àníṣẹ́kù, ní àní ọkọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ táyé kò ní sí láti gbà débi pé àmọye gba àwọn ènìyàn ni wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀.
orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá bó béèrè fún àkọ́tún agbára àti iná mímọ́ láti kọ́ ẹgbẹ́ wọ̀ mí lójijì látòrí tẹ bàbá ọkọ mi fún agbára àti iná mímọ́ rẹ̀ ya fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi bàbá kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ ya fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi àdìkò tó kún fún ìyá rẹ̀ oṣù kún fún ìyá rẹ̀ mo ní ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àkọ́tún àdìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndẹ̀ṣẹ́ ní ọkùnrin ṣe èyí tó kún fún èrè ayọ̀ rẹpẹtẹ lọ́pọ̀lọpọ̀ àdìkò bẹ̀rẹ̀ sí ní kò rẹ̀ èyí tó kún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àní ìgbéga ìṣúlógún dáadáa àti dáadáa àti bẹ̀rẹ̀ sí ní kò bàbá àrífi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ ní ayé mi ó yá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àríkọjá ọgbà àti màṣẹ ó yá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àríkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó ní ẹ̀ṣẹ́ kọ́ni ẹ̀kọ́ dà sílẹ̀ ìkórè ayọ̀ tó fún ọ̀pọ̀lọpọ̀ èrè ayọ̀ ìbùkún ògo ọlá ìgbéga ìṣelógo dáadáa rẹ̀ gbogbo tí ń ṣe ìbúrẹ́ rẹ̀ bùkún láti òtítọ́ ó yá kí bẹ̀rẹ̀ sí ní kó wọn bá ìdáyẹ̀ tó ní ẹ̀ṣẹ́ kó tó bẹ̀ ìdáyẹ̀ kò ní sí láti gbà ìdẹ́bi pé àmọye gbà àwọn ènìyàn náà gbà àwọn àníwọ̀n mọ̀ jàǹfààní rẹ̀ tí ayé tí wọ́n ti mọ̀ gbà ìpàdé láti mọ̀ gbórúkọ rẹ̀ ká bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ agbára tí o kò wá ní mo fi gbé wọ̀ mí lójijì agbára tí o tẹ́ bá ní mo fi gbé wọ̀ mí lójijì bàbá ní gbogbo rẹ̀ kọ́ mi fún ẹ̀mí àtàgbà àdékọ́rẹ́ ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ayákin bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí díẹ̀ tí wọ́n ṣe ayákin bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ àyíkí bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ tó pé àní ọ̀rọ̀ sáàjì wípé èmi ò gbé ọgbàjẹ́ bí ó sì mọ kóòrè nínú rẹ̀ bẹ́ẹ̀ ni àní ìwọ́dọ̀ oró síbi aago bí sì pàkó ẹ̀sìn èmi ó sì máa rí àtàní yóò sì mọ̀ tọ̀mí lójú ayé gbogbo ó àní ó ti láti kọ́ nípa ti pé àní ìwọ olú àṣọ́tẹ̀ bèbí kì yóò ṣẹlẹ̀ àjọ oríire kankan bàbá àti òwò ni ọdún tó sọ wípé kí ni àní bó ti wù kó le tọ́ àní tó bá àwọn kìlọ̀ ṣe bí àtìmọ́ pọ̀ ṣùgbọ́n gbogbo ayé tó gbẹ̀kẹ̀ Ọlọ́run ààyè kì yóò ṣàlàyé tó da ìwọ ló mọ́ pò kọ́ àwọn tí wọ́n bẹ̀rù rẹ̀ tí wọ́n ti gbé nínú fẹ́ rẹ̀ bàbá àní fi ìdí òtàtò rẹ̀ múlẹ̀ ní ayé mi kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìní sódà ìṣẹ́gun ayọ̀ kọjá akin bẹ̀rẹ̀ sí ní kó àní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìní sódà ìṣẹ́gun akin bẹ̀rẹ̀ sí ní kó ìtókùn ọ̀pọ̀ èrè ayọ̀ ìbùkún ìgbéga ìṣẹ́gun ìgbéga lọ́la dálẹ̀ rẹ̀ ní gbogbo rẹ̀ akin bẹ̀rẹ̀ sí ní kó Olúwa àìtọ́bẹ̀ jáde kò ní sí láti gba ètò ògbà tí ó sì mọ̀ jẹ́ ti bó ṣe bàbá kọ́ mi fún náà mímọ́ àtàgbára rẹ̀ ìdí mímọ́ àtàgbára mo fi máa gbóhùn nítorí kí ibẹ̀ sí ní kó ìyá lọ́pọ̀lọpọ̀ tó gbogbo agbára tó fi lọ́rùn fi ìjọ ìgbà àti ìdọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹ̀mí ayé mi pátápátá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wo wọ́n fẹ́ kó fi ìtara gbàdúrà yìí gbọ́ nítorí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrin nígbà náà ni èmi yóò fún yín ní òjò ní àkókò rẹ̀ ení ilẹ̀ yóò sì máa mú ìbísí rẹ̀ wá èjì igi oko yóò sì máa so èso wọn ó di mẹ́ta ìpakà yín yóò sì dé igba ìkórè àjàrà ó di mẹ́rin igba ìkórè àjàrà yín yóò dé igba ìfúrúgbìn ó di márùn ẹ̀yin ó sì máa jẹ oúnjẹ yín ní àjẹyó ó di mẹ́fà ẹ ó sì máa gbé ilẹ̀ yín ní àléwu ó di méje èmi ó sì fi àlàáfíà sí ilẹ̀ náà ó di mẹ́jọ ẹ̀yin ó sì dùbúlẹ̀ ó di mẹ́rin kò sì sí ẹni tí yóò dẹ́rù bà yín ó di mẹ́jọ èmi ó sì mú kí ẹranko búburú kí ó dásẹ̀ kúrò ní ilẹ̀ náà ó di mẹ́sàn bẹ́ẹ̀ ni idà kì yóò la ilẹ̀ yín já ó di mẹ́wàá ẹ̀yin ó sì lé àwọn ọ̀tá yín ó di mọ́kànlá wọn ó sì ti ipa idà ṣubú níwájú yín ó di méjìlá márùn nínú yín yóò sì lé 100 ó di mẹ́tàlá 100 nínú yín yóò sì lé 1000 ó di mẹ́rìnlá àwọn ọ̀tá yín yóò sì ti ipa idà ṣubú níwájú yín ó di 15 nítorí tí èmi yóò fi ojú rere wò yín ó di 16 èmi yóò sì mú yín bísí ó di 17 èmi yóò sì sọ yín di púpọ̀ ó di 18 èmi yóò sì gbé májẹ̀mú mi kalẹ̀ pẹ̀lú yín ó di 20 ẹ̀yin ó sì máa jẹ́ ohun ìgbìsẹ̀ ẹ̀yin ó sì máa jẹ́ ohun ìsìgbẹ̀ ó di 21 ẹ̀yin ó sì máa kó ohun ẹ̀gbẹ́ jáde nítorí ohun titun ó di 22 èmi ó sì gbé ibùgbé mi kalẹ̀ láàrin yín
ó di mẹ́tàlélógún, ọkàn mi kì yóò sì kórìíra yín mọ́, ó di mẹ́rìnlélógún, èmi yóò sì máa rìn láàrin yín, ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, èmi ó sì máa ṣe Ọlọ́run yín, ó di mẹ́rìndínlọ́gbọ̀n, ẹ̀yin ó sì máa ṣe ènìyàn mi. Àwọn ọ̀rọ̀ tí Olúwa sọ nìyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ní ẹsẹ̀ kẹta ló sọ pé èmi ni Olúwa Ọlọ́run yín tí ó mú yín láti ilẹ̀ Egypt jáde wá, kí ẹ̀yin kí ó lè máa ṣe, kẹ́yin kí ó lè wà ní ẹ̀rù, kẹ́yin kí ẹ̀yin kí ó má ṣe wà ní ẹ̀rù wọn, èmi sì dá ìdè àjàgà yín, mo sì mú yín rìn lóòrò gangan, mo sì mú yín rìn lóòrò gangan. Wọ́n náà wo gbogbo àdúró májẹ̀mú àti lè rí ọ̀rọ̀ rẹ̀. Gbogbo wọ̀nyí kò sí èyí tí ẹ̀kọ́ wá sí mo ṣe nínú ayé ti tèmi, ìmọ̀ títí ẹ àpèmọ́lẹ̀ là ń pè tèmi jèrè, kálukú ló mọ̀ tiẹ̀, àwa yóò ní dìjà. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Èèmọ̀ bó la ṣe fẹ́ ṣe táfi sáré gbà táfi gbà ní pápá torí pákòkò sí. Olúwa nítorí tí Jésù Kristi fi ìdí òtítọ́ àti òdodo gbogbo àwọn ọ̀rọ̀ múlẹ̀ nínú ayé mi. Ọwọ́ ọ̀tún wa agbára rẹ ni mo béèrè fún, gbélé mi lórí, súre fún mi. Gbogbo àwọn ọ̀rọ̀ rẹ wọ̀nyí Olúwa àní fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi, àkọ́bẹ̀rẹ̀ sí ní farahàn láti àkókò yìí lọ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá àìníbò béèrè fákọ̀tàn wa agbára rẹ̀ nítorí tí Kristi Jésù Kristi ó yá fi ìdí òtítọ́ àti òdodo ọwọ́ rẹ̀ múlẹ̀, òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi. Àìníwá fi ìdí òtítọ́ àti òdodo àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí múlẹ̀ nínú ayé mi. Gbé ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ lé mi lórí nítorí tí Kristi Jésù àìní gbé ọwọ́ ọ̀tún agbára lé mi lórí, asúre fún bàbá. Àìní gbogbo ọ̀rọ̀ àlàáfíà, gbogbo ọ̀rọ̀ tùnú, gbogbo ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí Olúwa àìtíbọ̀ ti sọ̀kalẹ̀ lórí, àìkọ́bẹ̀sì wá sí ìmúṣẹ nínú ayé mi, àìkọ́bẹ̀sì jẹ́ nínú ayé mi. Ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ mo béèrè fún o ní orúkọ Jésù Kristi. Olúwa àìgbé lé mi lórí, ó yá súre sínú ayé mi sẹ́. Gbogbo ìlérí ọ̀rọ̀ àti májẹ̀mú rẹ̀ wọ̀nyí ó yá àìkọ́bẹ̀sì farahàn nínú ayé mi, àìkọ́bẹ̀sì wá sí ìmúṣẹ nínú ayé mi. Nítorí pé ẹ̀yin kò ní ohunkóhun kan tí mo gbé ojú tí mo gbẹ́kẹ̀ tí mo jẹba tí mo ń bọ̀ bí kò ṣe ìwọ Ọlọ́run alààyè nìkan ṣoṣo. Olúwa àní fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, ìwọ Ọlọ́run ọ̀rọ̀ nítorí tí Kristi Jésù Kristi ní gbé ọwọ́ ọ̀tún wa agbára lé mi lórí, ó yá súre fún mi sẹ́. Bàbá gbé ọwọ́ ọ̀tún agbára lé mi lórí, ó yá súre fún mi, ó yá gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí àìkọ́bẹ̀sì wá sí ìmúṣẹ nínú ayé mi, àìkọ́bẹ̀sì fìdí múlẹ̀ nínú ayé mi sẹ́, àìkọ́bẹ̀sì wá sí ìmúṣẹ nínú ayé mi, àìkọ́bẹ̀sì fìdí múlẹ̀ nínú ayé mi tí gbogbo agbára tó fi ń jọ́ Ọlọ́run ni, àti gbogbo ọ̀rọ̀ tó bá fi ń jọ́ Ọlọ́run ni. Ọlọ́run ayé rẹ̀ yá gbé ọwọ́ ọ̀tún wa agbára lé mi lórí orúkọ Jésù Kristi, ó yá súre fún mi, ó yá àní gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àìkọ́bẹ̀sì wá sí ìmúṣẹ nínú ayé mi, àìkọ́bẹ̀sì farahàn nínú ayé mi, àìkọ́bẹ̀sì ṣẹ̀mọ́ mi láti gbogbo agbára tó fi jọ́, nítorí pé ìwọ Ọlọ́run ọ̀rọ̀ yá fi ìdí òtítọ́ àti gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí múlẹ̀ nínú ayé mi nítorí tí Kristi Jésù Kristi yá gbọ́wọ́ lé mi lórí, yá súre fún gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run ni nítorí ògbà àti ìlógo rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Èmi sáré kan torí pé kò sí àkókò, wọ́n gangan ó lè farabalẹ̀ ká dáadáa tọba ya kọ́ wá wò èyí tí ọba ti wúlò fọ nínú ẹ̀kọ́ ọmọ yọ kúrò, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ láàrin kò sí èyí tí ò wúlò fún èmi tèmi. So gẹ́gẹ́ bí ọ̀sìn mọ́ sọ gbogbo tọ́ba ti mọ̀ pé èyí kò wúlò fún ọ sáà ti mọ̀ gbà fún èmi, kì í ṣe dandan kí ìwọ kọ̀ gbà fún rárá rẹ̀. Lónígbà kejì porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọ̀rọ̀ àì nítorí tí Kristi Jésù fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ mo béèrè fún. Tèmi wò lọ́sà sọ pé kébi kí képe ọ̀ ìwọ yóò sì gbọ́ tèmi, a sì fìdí rẹ̀ múlẹ̀ pé ní kùtùkùtù wúrọ̀ ni ìwọ yóò gbọ́ ohùn mi, èmi ó sì máa fojú, èmi ó sì máa wòkè fún ìrànlọ́wọ́ rẹ̀. Bàbá àní mo béèrè fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ sẹ́. Olúwa fọwọ́ ọ̀tún agbára rẹ̀ tèmi, mo fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, kí gbogbo ìlérí àti májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí ó yá kọ́bẹ̀sì wá sí ìmúṣẹ nínú ayé mi nítorí tí Kristi Jésù. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ọ̀rọ̀ àìní ìwọ tó gbé ọ̀rọ̀ ga ju gbogbo orúkọ rẹ lọ, àìní tó ti Kristi Jésù yá fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi, tí gbogbo agbára tó fi jẹ́ yá fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi. Ìdí ni mo ṣe ké o yá àìní ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ ní orúkọ Jésù yá fi dì mí mú, ó yá àìní fi gbé ọ̀rọ̀ rẹ̀ fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ayé mi, ó yá bẹ̀ sí gbé mi ró, àìbẹ̀ sí gbé mi ga, àìní gbogbo ìlérí àti májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí ó yá kọ́bẹ̀ sí pa àwọn ayé mi, kọ́bẹ̀ sí ṣẹ̀mọ́ náírà, àìkọ́bẹ̀ sí wá sí mi sọ ní ayé mi, kọ́bẹ̀ sí kún fún ìyanu àti gbé àṣírógò rẹ̀. Bàbá
àní ọwọ́ ọ̀tún wa agbára rẹ mo béèrè fún o ó yá fi jèmí mọ́ ó yá mo fi gbé mi ró ó yá mo fi gbé mi ga ó yá mo fi mú tayọ Olúwa fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ ní ayé mi àní orúkọ Jésù Kristi àní gbogbo olè láti má jẹ̀mọ̀ ó yá àní kọ́bẹ̀sì má ṣe ọwọ́ ọ̀tún wa agbára rẹ ó yá fi jèmí mọ́ ó yá mo fi gbé mi ró ó yá mo fi gbé mi ga àní gbogbo tí ṣe lérí àti má jẹ̀mọ̀ ọ̀rọ̀ wọ̀ yá gbé kọ́bẹ̀sì jẹ́ yọnu ayé mi fanu ayé mi kọ́bẹ̀sì kún fún agbára àti yanu àṣírógò rẹ sẹ bàbá kún fún ẹ̀mí mi bàtà fi dí ọ̀rọ̀ mi náà yé mi ọwọ́ ọ̀tún wa agbára mo béèrè fún ìwọ ọlọ́rọ̀ tó gbọ́rọ̀ ga ju gbogbo orúkọ rẹ lọ yá àní fọwọ́ ọ̀tún wa agbára rẹ fi jèmí mọ́ ó yá fà mí lọ́wọ́ sókè ná gbogbo ìlérí àti má jẹ̀mọ̀ ọ̀rọ̀ wọ̀ yá kọ́bẹ̀sì wá sí mi ṣe àní gẹ́gẹ́ bí àṣekà yá gbogbo kọ́bẹ̀sì wá sí mi ṣe ní ayé mi ìtọ́ pé èmi kò ní ohunkóhun agbára kàbí gbẹ́kẹ̀lé kàbí ìrètí kan níbi kankan bí kò ṣe wọ ọlọ́run rẹ̀ yá fi ìdí òtítọ́ ọ̀dọ̀ rẹ múlẹ̀ ní ayé mi ṣe bàbá tí mo wá gbá tó fi ṣe lọ́run ni àjẹ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí kọ́bẹ̀sì wá sí mi ṣe ní ayé mi gbogbo àní àwọn ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ ṣe rọ̀ bùkún ọ̀rọ̀ ìlérí má jẹ́ máa yọ ni kọ́bẹ̀sì wá sí mi ṣe ní ayé mi nítorí pé ohun tí ọ̀sọ́ rẹ̀ ni wípé ànígbà tí mi bá ti gbé ohunkóhun kan kalẹ̀ láti mọ̀ bó láti mọ̀ sí wọ́n tí mo sì àsọ̀sọ̀ sí láti mọ̀ sí ohunkóhun kan Olúwa àníwájà ayé mi rídà ayé mi àní kí ni mo ní kí ni mo gbójú àbí ohun tá ni mo ní tí mo gbójú lé bí kò ṣe wọ nìkan kan ọ̀yà àní fi ìdí òtàjọ rẹ̀ múlẹ̀ ní ayé mi gbogbo ìlérí àti májẹ̀mú ọ̀rọ̀ ọ̀yà àníkọ́bẹ̀ sí fẹ̀jẹ̀ ní ayé mi àníkọ́bẹ̀ sí wáṣí mi sọ ti wọ agbá tó fi jẹ ọlọ́run nítorí ògùn àti ìlógún ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpín mi ire mi ayọ̀ mi ìgbéga ṣerere mi padà gbogbo ilẹ̀ mi mọ́tò mi ilé iṣẹ́ mi àti irinṣẹ́ mi gbogbo pátá tẹ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ẹ gbọ́ ìdábàá mọ́ paláṣẹ ni ibi gbogbo kíbi tẹ bá wà ẹ kúrò níbi ẹ padà sínú ayé mi èmi ò ní nǹkan tó ní nǹkan mo ṣe tán àti lóyìn ẹ kúrò níbi tẹ wà ẹ padà sínú ayé mi báyìí ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi sẹ́ ìtọ́ pé mi ò ní nǹkan tó ní nǹkan ni mo bá yín sọ̀rọ̀ Ọlọ́run ti fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi ò wà bákan náà mọ́ mo ti kúrò ní ẹni tí ẹnìkan lè mọ jẹ gabalẹ àti ẹni mọ gbẹ́sẹ̀ lẹ́ẹ̀tọ́ rẹ̀ so mo pa ní àṣẹ fún yín gbogbo tí ń ṣe ògo mi ẹ̀tọ́ mi ìpín mi ire ayé mi àṣeyọrí gbogbo ẹ kúrò níbi tẹwà tí ẹ mọ ògo àwọn ọ̀ràn ìṣàtúnṣe ẹ kí wọ́n ti wọlé tí wọ́n fi kú ni ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí di lò fún mi ayé mi bẹ̀rẹ̀ sí gba ìyanu bẹ̀rẹ̀ sí tayọ gẹ́gẹ́ bí ti Jábésì bẹ̀rẹ̀ sí tayọ bẹ̀rẹ̀ sí gba ìyanu gẹ́gẹ́ bí tóbi lómù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìjẹ́pọ̀ páyàṣẹ ni mi ò dálábà nítorí wípé kìnìún ọlọ́rọ̀ ọ̀rọ̀ àní tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ ó ti fi ìdí òtún àti ìdòrò rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí tí Kristi Jésù rẹ̀ ṣe ayé mi sì ti gba ìyanu rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo ìlérí àti májẹ̀mú rẹ̀ pátápátá àní ló ti fìdí múlẹ̀ nínú ayé mi àní ló ti bẹ̀rẹ̀ sí wáṣí mi ṣe ayé mi ẹ̀ á gbọ́ gbogbo tí ń ṣe ògo mi àyẹ̀wò mi ṣèjà mi ire mi ayọ̀ mi ìgbéga àṣàṣe mi ilé mi iṣẹ́ mi àti iṣẹ́ mi àti gbogbo ṣe tẹ̀wọ́ pátá tẹ̀ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣàjú ẹ̀rọ kí wọ́n ti wúlò tí wọ́n ti kó ni mo páyàṣẹ fún orúkọ ṣe àní kúrò níbi tẹ̀wọ́ ẹ padà sínú ayé mi ẹ bẹ̀ sí jùlọ fún mi tó pé èmi ò ní nǹkan tó ní nǹkan ni mo sọ̀rọ̀ tí mo ń padà ṣe èmi ọ̀dàlábà ó yá àyẹ kúrò níbi tẹ̀wà ẹ padà sún ẹbẹ̀ sí jùlọ fún báyìí ní orúkọ Jésù ibi tẹ̀wà kọ̀ọ̀kan mi ọwọ́ ní tẹ̀wà kọ̀ọ̀kan mi bó lẹ̀ sí jẹ́ bẹ̀rẹ̀ sí jẹ́ kọ̀ọ̀kan mi ṣùgbọ́n òun kan ṣoṣo dọ́pẹ̀ mi ni wípé kìíní àní èmi ò ní nǹkan tó ní nǹkan àní mo ṣí láti lóyún o ó yá ẹ kúrò níbi tẹ̀wà lóko ṣe padà sún ayé mi nítorí pé kìíní Ọlọ́run ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ ó ti fi ìdí òtún àti rẹ̀ múlẹ̀ ayé mi gbogbo ilé láti mọ àní títẹ̀ mi ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ ayé mi èmi ò sí ní ẹnikẹ́ni lè mọ gbèsè lẹ́tọ̀ rẹ̀ mọ́ àní ẹ̀tọ́ mi àti pín mi àti rí mi gan àní kò sẹ́ni kankan tó tún ní pàtàgbára láti mọ olùkọ́ láti mọ darí láti mọ ṣàkóso rẹ̀ mọ́ èmi ò ní nǹkan tó nìkan ṣoṣo tó nágbára mu láti mọ ṣàkóso mo ṣe pàṣẹ ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ògo mi ẹ̀tọ́ mi rí ayé mi àṣẹ àìgbéga mi rẹ́rìn bá gbogbo àyẹ kó ìlú ẹ padà sínú ayé mi ẹbẹ̀ sí dúró fún mi àyẹ padà sínú ẹbẹ̀ sí dúró fún mi ẹ padà sínú ẹbẹ̀ sí dúró fún mi ní orúkọ Jésù Kristi àṣẹ rí kí sábà ẹ padà sínú ẹbẹ̀ sí dúró fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìṣúra àti ìdùnnú àti ẹ̀mí gígùn ọ̀yà bẹ̀rẹ̀ sí dúró fún mi sẹ́ àní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti gbogbo tẹ́ ẹ má ògo àwọn ọ̀rẹ́ sẹ́jọ́ ẹgbẹ́ wọn ti lọ tí ẹgbẹ́ wọn ló tẹ́jú kù ni ọ̀yà mo pàṣẹ gbogbo ẹ padà sínú ẹbẹ̀ sí dúró fún mi nípa agbára àti àṣẹ lọ́rùn ìtọ́pẹ́ àti ìdílé ìṣàtọ̀rọ̀ ọlọ́run múlẹ̀ ní ayé mi àyèmí sì gba ìyanu ọlọ́run aláyé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ọ̀yà ẹbẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi láì sí àní tàbí ṣùgbọ́n àní ẹbẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi nítorí pé kíni Ọlọ́run ti fi òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi kò sí àní tàbí ṣùgbọ́n kankan lọ́rọ̀ ayé mi mọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní sẹ́wọ̀n ìròyìn ayọ̀ mi àní ẹbẹ̀ sí kàmí láti mọ jíjà mi fún mi sẹ́ àní kò sí ìdíwọ́ àti ìdènà kankan fún mi mọ́ ìtò pé ọlọ́run ọ̀rọ̀ èyí tó gbọ́ ọ̀rẹ́ ga ju gbogbo orúkọ lọ ó ti fi ìdí òtún àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi àní tó ti Kristi Jésù Kristi gbogbo ẹ̀yà ń gẹ̀rù àrùn níṣẹ́ bẹ́ẹ̀ kàmí láti mọ jíjà mi fún mi sẹ́ gbogbo ohun tí ṣòro ayọ̀ yanu gbéga àti ògo mi àní kọ́bẹ̀ sí buyọ̀ kọ́bẹ̀ sí ẹ̀mí kọ́bẹ̀ sí gbòòrò sí ẹ̀tì wa lọ ògo mi ẹ̀bá ẹ̀bẹ̀ sí mú tán bó ti lọ àní ẹ̀bẹ̀ sí fún gbogbo rere ayọ̀ lé mi lọ́bù tí èmi lójú àti bó ti lè lọ ìrànlọ́wọ́ àti òkè wa àti bí mímọ́ àti sóni wa àní ìrànlọ́wọ́ ọlọ́run àyà àti bí mímọ́ àti sóni àti àtìlẹ́yìn àti sóni wa àní títẹ̀ mi ní ṣe àní láti fi díẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀ kéde oṣù lè yé padà àní ẹ̀bẹ̀ sí kó wá fún báyìí orúkọ Jésù Kristi ẹ̀bẹ̀ sí kó wá fún báyìí orúkọ Jésù ìtẹ̀síwájú àjàpá sókè rere àní kọ́ bẹ̀ sí tèmi dúró gbogbo bábátá àní oṣù ọ̀sọ̀ọ̀sọ̀ ọjọ́ mi àwọn onírìn àti wà gbogbo ìtọ́ka láti fi díẹ̀ múlẹ̀ pé ohun gbogbo tí wọ́n bá dáwọ̀ mi lé àní ọmọ yọrí sílẹ̀ ìgbéga ti tèmi kúnni fún ní wọlé àjáde àti gbogbo tí wọ́n máa ṣe àní gbogbo ẹ̀yà ń gbèrú sàbẹ̀ kí wọ́n máa ti mọ̀ tí àmì fún mi sẹ́ àní kí wọ́n máa ti mọ̀ fún mi sẹ́ ògo mi yà bẹ̀rẹ̀ sí nítorí kọ́ bẹ̀rẹ̀ sí bóyá bó ti pẹ́ pátá ẹ̀rí àmì kọ́ bẹ̀rẹ̀ pàpàtà ju bó ti lóore lọ àní ògo mi kọ́ bẹ̀rẹ̀ sí pàpàtà ti bó ti òun ní ìmọ̀lẹ̀ mi àní kó tó wà mọ́ ìyàwó rẹ̀ kó sì mọ̀ bóyá bó ti bóyá lọ nítorí pé àlọ́ ti fi ìdí òtà dòdò mi lẹ́nu ayé mi àṣẹ ni kì í sábà ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní gbólóhùn kan oore ọ̀fẹ́ tànú sídànù kúrò lórí ayé yín èmi ọ̀fẹ́ mẹni tẹ̀sẹ̀ di ewúko wù kẹjẹ tẹ́ sọ pé ẹ kò ní jáwọ́ ẹ kò ní dẹ́yìn ẹ kò ní dẹ́kun láti mọ yọ ayé mi lábẹ́ láti mọ lépa mi fún ibi àti fún búburú nítorí pé a ti fi ìdí òtún àtọ̀dọ̀ mú nínú ayé mi ìtòtúmọ̀ sí pé kí ni ẹnikẹ́ni kí omi tó àti kọ́ nípa tèmi pé èmi ó kọlu àwọn ọ̀tá èmi ó lọ̀ wọ́n lóló porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ àṣẹ ní eléyìí kì í sábà orí ọ̀fẹ́ tàbí orí ọ̀fẹ́ tàbí ó ṣí dànù kó lọ ayé yín ó yá gbogbo yín pápátá ẹ lọ run dànù àti ẹ̀yin àti gbogbo agbá àti gbogbo ìjọba àti gbèmọ̀ yín ẹ lọ run dànù nítorí pé kẹ́yìn àní àti dábìlì àti túnṣe mi lógo àní àti fi ìdí òtún ọ̀dọ̀ ọlọ́run mú ẹ̀nu ayé mi ọlọ́run ọ̀rọ̀ ó ti fi ìdí òtún ọ̀dọ̀ ẹ̀nu ayé mi èyí ó sọ nípa tèmi wípé àní gbogbo ojú ìṣẹ̀tà mi gbogbo yín pátá àìlẹ́jì kíkọlù àti àtẹ̀pá ìtẹ̀lẹ̀ olú àtẹ̀lẹsẹ̀ mi ó jẹ́ bọ́ parí àṣẹ ní orúkọ Jésù Kristi ẹ lọ sọ̀fù dànù àti ẹ̀yin àti ilé àtọ̀rọ̀ àti gbogbo agbára yẹ ẹ lọ sọ̀fù dànù gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ́ ní ayé olóda ní afọ́gúdá ni àìtẹ́ sọ pé ẹ kò ní jáwọ́ ẹ kò ní dẹ́yẹ ẹ kò ní sinmi àìláti mọ yáyọ mi láti mọ ní orúkọ Jésù Kristi ẹ lọ́run dànù ìtẹ́ sọ pé àní ẹ̀rí kò ní jáwọ́ ẹ kò ní dẹ́kọ̀ ẹ kò ní sinmi àìláti mọ ilé pàmì àbí yọmílẹ̀ àbí nímílẹ̀ àbí ohun kan ṣe tèmi lẹ́nu mọ pàṣẹ ìròyìn tó lábàá ní òkú ẹ lọ́run dànù ẹ lọ sùn tó àṣẹ ti fi ìdí òtò àjọ̀dọ̀ múlẹ̀ ayé mi pé kíkọlù èmi ó kọlù àwọn tàbí èmi ó sì lọ́wọ́ lóru àní pípa ni wọ́n ti mọ́ parun bẹ́ẹ̀ ni ẹ yọ sínú ọkọ̀ ẹ sì mọ̀ sánú méjì àní ẹ lọ́run dànù ẹ lọ sùn dànù àṣẹ ni kì í sábà ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún àṣepọ̀ tí wọ́n tún ti ṣe ní ayé mi ní ọjọ́ tóní fún títí bàtà agbára rẹ pẹ̀lú Olúwa jẹ́ pé ó tẹ̀síwájú láti mọ̀ jẹ́rìí agbára rẹ ògo ìyàn láti pẹ́ ní forúkọ rẹ àdúrà ọpẹ́ dẹ́dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọmọ ṣéun bàbá àgbàlagbà oyè àtóbi jùlọ mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ èyí fún gbogbo àṣepọ̀ tó tún ti ṣe ní ayé mi ní ẹ̀kan sí ní àwòrán yìí àrí fún ọ̀rọ̀ rẹ tí wọ́n tún ti fìdí rẹ̀ múlẹ̀ ní ayé mi ní àkọ́tún ní àwòrán yìí ètò pé ayé bí òtún wà bákan náà mọ́ àyè tuntun àti ìwúkọ́ pátá ayé bí tó bẹ̀rẹ̀ sí tún fọ̀ nínú ògo nínú ọlá nínú ìgbéga tó àti máa lọ bẹ́ẹ̀ ni tẹ̀síwájú tó bẹ̀rẹ̀ sí bá ayé bí tó àti máa lọ gbogbo ọ̀nà èmi tó bẹ̀rẹ̀ sí tayọ tó àti máa lọ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ yìí ní forúkọ rẹ mímọ́ mímọ́ ológo tó yà gbà gbogbo ògo Olúwa gbà gbogbo títí ayé lè mí ọmọ yìnyín tí mo gbà tí mo fọwọ́ àti forúkọ rẹ ọmọ ṣé ọba àwọn ọba oṣé Olúwa àwọn Olúwa ọlọ́run àwọn bàbá gbà ọpẹ́ àti ìyẹn mi èyí tí mo ṣe kí o yá síwájú àti àmọ́ gba ògo lọ àmọ́ gba ìyìn lọ àmọ́ gba ògo lọ àmọ́ gba ìyìn lọ iná mi mímọ́ àti agbára láti bọ̀ sọ́kà ìjọ àti wọn lọ àṣẹ tó láti bọ̀ sọ́kà ìjọ ọwọ́ ọ̀tọ̀ láti bọ̀ níka ìjọ láti bọ̀ nàìjíríà àti wọn lọ láti bọ̀ darí gbogbo láti bọ̀ ṣàkóso gbogbo àti wọn lọ láti mú kí ayé ẹni kọ̀ọ̀kan wọn àtàwátàbí àti ẹni tó wà àìkọ́ mo gbá agbára ọ̀tún lójúmọ́ ní ọ̀tún lójúmọ́ kọ́ mo gba ìyípadà ọ̀tún ní ọ̀tún lójúmọ́ kọ́ mo gba ìyípadà rí ní ọ̀tún lójúmọ́ ìtẹ̀síwájú kó sì mọ bá ayé ẹni kọ̀ọ̀kan ní ọ̀tún lójúmọ́ bẹ́ẹ̀ ni àní ìrí ọ̀tún ìrí ayọ̀ ìrí ṣílógo àríkó ọ̀tún bọ̀ ṣùgbọ́n ìwà tó ní òtòjúmọ́ ọ̀yà kó tó bọ̀ sọ ní kọ̀ọ̀kan ajalágbára ní òjà tó wà lọ kí ìjọba olókọ́ mọ̀sẹ̀ bọ́ sọ ní mú wa lọ́wọ́ àní kí ìjọba kí ajalágbára kọ̀ọ̀kan àríkọ́ mọ̀sẹ̀ ní pàtàkì láti lè yọ wa lọ́wọ́ àbí láti mú akùnrin níwájú rẹ̀ bàbá tó bọ̀ sọ iná ẹ̀mí àtàgbára kalẹ̀ àti mọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ kọ́ wa láti mọ̀ fọ̀rọ̀ rẹ̀ bọ́ wa láti mọ̀ fọ̀rọ̀ yé wa èyí tí ayé wa àní yóò sì mọ̀ gba ìtura ìtún àti gbígbà tí mi sí ọ̀tún lójoojúmọ́ bàbá kún oṣù agbára tẹ̀lé mọ̀ kalẹ̀ bàbá jẹ́ àgbà bójú àgbà ògo ìfowópamọ́ ìpínlẹ̀ ti ṣe èyí títí láwọn mọ̀ láti mọ̀ gbórúkọ rẹ̀ ga oṣù ọba àwọn ọba agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ògo ní fún wa lókè ọ̀rọ̀ ẹni tó tún ṣàṣepẹ òrèrè mìíràn nínú ayé mi àti ẹ̀yin pàápàá jùlọ ẹni tó fi ìdí òtítọ́ àti dúró rẹ̀ múlẹ̀ nínú ayé ẹni kọ̀ọ̀kan wa àti àwa tá wà níbí àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá ní orúkọ ti Jésù Kristi
ọ̀rọ̀ rẹ̀ tó ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé wa láti mú kí ayé wa kó mọ tẹ̀síwájú fún rere yóò túbọ̀ mọ gbilẹ̀ yóò túbọ̀ mọ gbòòrò sí yóò túbọ̀ mọ fìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀tún lójoojúmọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. mọ̀ ọ́rọ̀ wa mọ̀ bẹ́ẹ̀ wà lẹ́ẹ̀kan sí pé ẹ má ṣe ká bínú nítorí pé kíni aago ni mò ń wò wípé ká mọ̀ sí dára nítorí pé mo rí pé àkókò tá a lò gan ó ti pọ̀ jù pẹ̀lú ọ̀rọ̀ dátà fún àti mo fi wo gbogbo ẹ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run wípé olùbùkún ọ̀run èyí tó fi jí òtún àdúrà rẹ̀ múlẹ̀ láyé wa yóò mọ̀ bùkún lọ́pọ̀lọpọ̀ láti lè mọ rówó ra dátà àti láti lè mọ owó pápá jùlọ àti láti lè mọ báànú àti ìrọ̀fẹ́ rẹ̀ pàdé tí bá ṣe pàdé lọ ìtí mo ti ń gbà pé èmi náà kò ní fi ní mí lára láti lè mọ rówó ra dátà àti gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti lè mọ ṣe àwọn nǹkan wọ̀nyí láti lè mọ mú kí ọmọdé etí gbọ́ àti wíwò fún ẹnì kọ̀ọ̀kan yín. ẹ má bínú tí àwọn kinní tí ẹ bá mọ dé ọ̀dọ̀ yìí ní àsìkò tí ẹ bá mọ rí wò ní àsìkò lẹ́jọ́ méjì ìmọ̀ kan ti ń ṣẹlẹ̀ a rí pé ọ̀kan lára àwọn irinṣẹ́ mi tí mo ń lò yẹn ó ti ń ṣe bákanbákan yìí tí ìmọ̀ kí ni kókó ti ń ṣẹlẹ̀ sá bó sì àti ìṣẹ̀lẹ̀ lórí láti mọ kí ni ìtọ́fà tí ò fi mọ tètè dáhùn tó fi jẹ́ pé àwọn kan fi ń pẹ́ kó tó mọ dilẹ̀ kó tó pé á jù sórí réseaux sociaux so yóò sì dára fún wa bá a ṣe ń ṣe lé ẹ má yẹ ká gbàgbé ọ̀sẹ̀ tí ń bọ̀ láàbọ̀ sínú ìyìn mẹ́ẹ̀ẹ́dógún oṣù yẹn ọjọ́ kan láàrin oṣù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti yan Ọlọ́run nínú ayọ̀ àlàáfíà àti dúdú bá a ṣe ń ṣe lé ó sì dára fún wa yóò sì mọ̀ dára fún wa ìyanu ayọ̀ Ọlọ́run yóò túbọ̀ mọ̀ buyọ̀ nínú ayọ̀ wa bó ṣe buyọ̀ lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ayérayé bàbá ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. ayé rẹ bàbá mi mọ adá gbogbo padà sọ́dọ̀ rẹ àti àwọn tí wà níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wò wá aṣọ pé ṣe gba ọpẹ́ àti yìn títí ayé láwọn mọ yìn ọ láàmú gbórúkọ rẹ ga láàmú fọpẹ́ fún ọ òṣìṣẹ́ ọba àwọn ọba ẹrù jẹjẹ gba ọpẹ́ Olúwa gba ìyìn ògo 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 ìyìn láti pẹ́ ní forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣòro fún wa ó bùkún wa ó ṣe ti ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ pé ire ayọ̀ gbogbo ọbẹ̀ ìṣiṣẹ́ ti ti wa bẹ́ẹ̀ ni òtítọ́ àti òdodo Ọlọ́run ó fìdí múlẹ̀ nínú ayé wa nítorí ti Kristi Jésù Kristi àní kò sí ní yé padà gbogbo ọ̀rọ̀ rere ọ̀rọ̀ tún Ọlọ́run alààyè èyí tó ti sọ tí sọ̀rọ̀ bùkún ni ọbẹ̀ sì wá sí mú síbẹ̀ sí fún àwọn ayé ẹnì kọ̀ọ̀kan wa àní títí dé òpin ayé àti títí ìjọba ọ̀run àní yóò sì mọ wá sí mú ṣẹnu ayé wa ayé wa yóò sì mọ fògo ti fún Ọlọ́run ayé wa tó mọ ìkúra àdàmú kankan mọ́ bẹ́ẹ̀ ni orí kò yé padà àṣẹ orúkọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fàlọ́.